Yoruba nation. Yoruba nation. Media. Yoruba nation. Media. Yoruba nation. Ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi. Ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù ń bà mí o. Ẹni tó bá lójú máa ń tì o. Irú wa ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nǹkan ká má lè parí ẹ̀. Kò pé ìran mi. Torí ìran bàbá mi kan mi ò gbọ́ nínú ìtàn rí pé àwọn bàbá mi bẹ̀rẹ̀ nǹkan tí wọn ò lè parí. Bóyá wọ́n wá opt out nínú nǹkan yẹn later. Mi ò gbọ́ nínú ìtàn àwọn bàbá mi rí o. Wá ń jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá nation kó bà mí lẹ́rù gan. Ó ń bà mí lẹ́rù gan. Ẹ̀yin èèyàn mi. Níbo là ń bọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation báyìí? Ẹ̀yin àgbààgbà tẹ́ wà ní inú Yorùbá nation. Tọ́lọ́ ń ṣe yín ní èèkàn kọ̀ọ̀kan. Látorí bàbá wa Akẹ́tóyè, lórí Chief Sunday Igboho, lórí àwọn bàbá yòókù tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà nínú, tí lórí àwọn Ìbà Gani Adam, tí lórí pírẹsidẹ́ǹtì àwọn Àgbẹ̀kọ̀yà tí mo ṣẹ̀ṣẹ̀ gbé wá, tí gbogbo yín náà rí tí wọ́n sọ jáde. Ẹ dákun, ẹ súnmọ́ra, ẹ jẹ́ ká forí ìkòkò sọ́dún. Ọlọ́run ní jẹ́ kí àwa mẹ́díà yín, Ọlọ́run ní jẹ́ pé àwa ni èṣù máa lò láti tú Yorùbá nation yìí ká. Ṣé ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ regulate wa ni? Ó yẹ kẹ́ ẹ regulate wa, kẹ́ ẹ name àwọn èyí tó bá jẹ́ ti yín. Even tí mo bá fall sára àwọn tí ò jẹ́ ti yín, mi ò bínú sí náà. Àwọn kan ó ṣe máa ba ṣẹ́ táwọn kan ń ṣe jẹ́, á dẹ̀ dákẹ́, á dẹ̀ máa wò wọ́n ràn. Wọ́n dẹ̀ máa rí ní pé kò sí náà tá a fẹ́ fà wọ́n sí. Kò sálùjẹ́ náà tá a fẹ́ fà wọ́n sí. Wọ́n dẹ̀ máa ríra wọn ní ara wa. Wọ́n máa pera wọn ní ara wa. Àwa náà dẹ̀ máa pè wọ́n lára wa. Whatever bí nǹkan tí wọ́n ń ṣe ti wulẹ̀ ó bá dé tó, kò ní mínítì wa, á tún máa support wọn nítorí ara wa ni wọ́n. Excuse ma. N tó ń bẹ ní ẹ̀yìn ọ̀fà, n tó ń bẹ lẹ́yìn ẹ̀fà, ó ju èje lọ o. Nǹkan tó wà ní ẹ̀yìn ẹ̀fà, ó ju èje lọ o. Ṣé ẹ rí bí gbogbo ẹ ṣe ń dàrú báyìí pọ̀ṣọ̀. Bó ṣe yẹ kó lọ́kọ̀ yìí o. Àkọ́kọ́ ẹ dákun torí Ọlọ́run, àwa tá a wà ní Yorùbá nation, kí ló ń kan wá lójú? Ṣéjọ́ tí wọ́n bá bí ọmọ, ṣé ọjọ́ náà lọ́mọ máa ń rìn ni? Ṣéjọ́ tí wọ́n bá bí ọmọ, ṣéjọ́ náà lọ́mọ máa ń rákòrò ni? Ṣéjọ́ tí wọ́n bá bọ́ ọmọ lọ́mọ máa ń sọ̀rọ̀ ni? Nígbà tí èsè fíìmù SOKOTI tá a bímọ lóòjọ́ tọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní rìn, gbogbo fíìmù yẹn náà ẹ rí láìpẹ́ láìjìnà, tá a bímọ lóòjọ́ tó bẹ̀rẹ̀ sí ní rìn, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ẹ wá wo tó gbẹ̀yìn ayé. Kí ló dé tí gbogbo wa mú kankan bí ẹni wípé a fẹ́ kú, bí ẹni pé láàrin onísàlà làgbà. Oríṣiríṣi àwọn media people tí wọ́n believe pé believe pé wọ́n support wa, wọ́n ń ṣe tiwa. Wọn ò ṣe tinútinú, wọ́n ń ṣe nítorí tí wọ́n ń jẹ bẹ̀ ni. Àwọn kan ń ṣe nítorí tí wọ́n rí gbà lọ́wọ́ olóṣèlú. Ìgbà mélòó la fẹ́ pariwo eléyìí fún yín dànà? Àwọn kan ń ṣe nítorí tí wọ́n rí gbà lọ́wọ́ olóṣèlú. Àwọn kan ń ṣe nítorí kankan ṣe anyhow káwọn ó lè fi kówó jọ. Àwọn kan ń ṣe nítorí n tó wù wọ́n láti ṣe ni. Ebi kọ́ ló pẹ́ èmi débi o.
ebi ò pa mí débi o mi ò fìgbà kan mọ́ rí tí màá jẹ o mi ò dédé mo fẹ́ di millionaire mọ́ o at my age kínkínní tó 70 kínkínní báyìí tó 70 mi ò sáré káré kan o mi ò sáré àsákú o nǹkan tí mi ò ní láti gbà yẹn mi ò lè mọ́ o gbogbo nǹkan tí mi ò tí mo tó máa ń wúyàn gbà kékeré tó yẹ kéèyàn ò ní tí mi ò ti ní dìsìn mi ò lè mọ́ so mi ò kíà tọ́lọ́run bá ti jẹ́ kí n máa rí jẹ kí n máa rí mu kí n máa rí ná kí n máa rí lò bí mo ṣe ń bá a bọ̀ ó ti pè mí àwọn ọmọ mi mo mọ̀ pé Ọlọ́run máa sọ wọ́n di púpọ̀ fún mi ebi kọ́ ló pa èmi wá síbí o mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mẹ́díà yẹn náà ibi kọ́ ló pa ọ̀pọ̀lọpọ̀ wá bí àwọn kan wà tí wọ́n wà reasonable gan tó wà reasonable gidi seriously ṣùgbọ́n àwa ti wá mú àti epo àti alikama àti dà wọ́n pọ̀ bó bá tiẹ̀ jẹ́ pé a dà wọ́n pọ̀ nísìwájú nígbà tá a bá wá realize pé epo lélẹ̀ alikama lélẹ̀ kí ló dé ká ní yọ epo kúrò ní alikama gbogbo alágbà pé àwọn kan wà tí wọ́n já darí wa mo ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn náà ntí ò jẹ́ kó dàbí ẹni pé a ní structure mo ti sọ fún yín láìmọye ìgbà kò jọ pé a ní structure àwọn èèyàn ń pè mí léèdè ẹlòmíì ńgbà míì bí 100 yẹn lè pè mí tí wọ́n sọ pé àwọn ẹjọ́ afẹ́ join Yorùbá Nation mo láti fẹ́ join mo ṣe ni mo ti ń sọ̀rọ̀ ta ni mímọ̀ tó wà mo sí mi mẹ́ anybody whereas ó yẹ kí mo sí ní local government chapter iye local government tó bá wà ní Mùṣín nígbà ènìyàn bá ti dárúkọ local government ẹ̀ màá ti mọ chairman tí mo lè pè pé ẹ wo ẹni ń bọ̀ á darapọ̀ mọ́ wa o tọ́bọ̀ á débẹ̀ tán àwọn náà á lè sọ pé wọ́ọ̀dù báyìí ló ń lọ wọ́ọ̀dù yẹn ló ti máa belong sí ibi báyìí lọ́jọ́ ìwọ́ọ̀dù kan kó tó wá dára wa sẹ́mu pé okùn yẹn ti níbi tán ti fà wá nìyẹn wọ́ọ̀dù ẹ̀yẹn ibi tó súnmọ́ ilé tó ń gbé wọ́n á mọ̀ délé wọ́n á mọ èèyàn tó jẹ́ wọ́n á ti mọ irú èèyàn tó jẹ́ a kàn ń kẹ́ran mérò nítorí àwọn Yorùbá Nation now ńgbà tí local government bá wà recognize state á wà recognize lóòótọ́ o wọ́n sọ pé àwọn kan sì sọ fún mi náà pé a ní àwọn coordinator a ní state coordinator a ní local government coordinator èyàn mélòó mọ̀ wọ́n iṣẹ́ kí ni wọ́n ń ṣe fún wa sá àwọn tẹ́ pé state coordinator yẹn àwọn tẹ́ pé local government coordinator yẹn iṣẹ́ kí ni wọ́n ń ṣe fún wa ìdàgbọ́n ẹ sọ pé àwọn tí a ti yàn yẹn iṣẹ́ báyìí náà ń ṣe fún wa àwọn èèyàn á pè mí rẹpẹtẹ Èkó tí ẹ̀ ló pọ̀ jù Èkó Oǹdó Èkìtì nǹkankan bẹ́yẹn pé àwọn kò sí Yorùbá Nation lọ́dọ̀ àwọn Yorùbá Nation dẹ̀ wà ń bẹ̀ but we were not coordinated kò sí ibì kan tán lè wá wa lọ tó bá jẹ́ wípé ìjókòó wa ń bẹ̀rẹ̀ láti ward tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe Yorùbá Nation ní ward yẹn tí wọ́n ní ìjókòó àjọsọ wọ́n ní ìjókòó àpérò wọ́n máa rí ọmọ wọn kan tó ṣe tí ò dá tí wọ́n lè sọ fún gbà ilé tó sọ ń bíbá yóò dá àwọn bàbá wa lókè sọ pé àgbọ̀dọ̀ ṣe yẹn mọ́ ṣùgbọ́n kò sí gbogbo tí ẹ̀ bá ti sọ gbé náà nìyẹn gbogbo wa náà dẹ̀ máa tẹ̀lé ní ìbá wrong ìbá right a dey create problem fúnra wa láàrin Yorùbá gangan láàrin Yorùbá gangan àwa ń create àìmọye problem fúnra wa àwa lágbòye mọ́ so kò sí local government chapter kò sí state chapter tí state chapter bá wà àwọn local government tí mo sọ yẹn gbogbo wọn ni wọ́n jọ constitute state wọ́n á dẹ̀ ní àwọn olóyè so àwọn olóyè state yẹn pẹ̀lú bóyá secretary àti chairman ní local government ni wọ́n jọ máa ṣe ìpàdé sec state central working committee ni wọ́n jọ máa ṣe so that tí wọ́n bá fẹ́ pass nǹkan láti state wọ́n á pass ẹ̀ fún àwọn representative fún local government méjì tó lọ pẹ̀lú wọn yẹn ni wọ́n dìjọ take a decision yẹn àwọn á wá gbé padà wá lé wọn wọ́n á gbé padà wá sí local government pé okay o bàtà lọ
àwọn nǹkan báyìí tá a sọ o èsì báyìí la rí mú gbàbọ̀ láti sẹ́ẹ̀kì o nǹkan báyìí ni sẹ́ẹ̀kì sọ pé a lè ṣe o àwọn nǹkan báyìí wọ́n sọ pé a lè ṣe mọ́ o wọ́n sọ pé ká má ṣe àwọn nǹkan báyìí mọ́ o wọ́n sọ pé àwọn nǹkan báyìí ní ká má ṣe o. nígbà tí ẹ bá sọ ní local government yín àwọn olóyè tẹ̀yàn sí the lower kínní tí tó constitute local government ward àwọn olóyè ward àwọn náà wà pẹ̀lú àwọn local government officer nígbà tí wọ́n bá ṣe bóyá chairman and secretary ward wọ́n wà pẹ̀lú wọn nígbà tí wọ́n bá ṣe pàdé yẹn tán jẹ́ iṣẹ́ tí wọ́n gbọ́bọ̀ látòkè so iṣẹ́ yẹn làwọn náà máa wá gbé wá sí ward wọn tó a lọ sí local government meeting lánàá o àwọn nǹkan báyìí tá à ń ṣe o wọ́n ní ká má ṣe mọ́ o àwọn nǹkan báyìí tá à ti ṣe ni wọ́n ní ká má ṣe o àwọn ọ̀nà báyìí ni wọ́n ní ká má gbà o wọ́n sọ pé ọmọ wa gbọ́dọ̀ sọrú nǹkan báyìí jáde lẹ́nu o n tí control fi lè wà nìyẹn then àwọn tó bá wá jẹ́ state chapter kọ̀ọ̀kan wọ́n á wà pẹ̀lú national bó sì jẹ́ pé the whole world la wà yín sìn á fi the whole world ṣe national kìíní wa so àwọn á wà ní àwọn èèyàn kan ní Nàìjíríà tó máa jẹ́ bí national officer á ní bẹ́ẹ̀ káàkiri àwọn country kọ̀ọ̀kan bí Amẹ́ríkà ṣe tó yẹn á lo àwọn state yẹn ní state bẹ́ẹ̀ náà ni á wà á yan ẹyọ kan national executive ẹyọ kan tí wọ́n wà láti àwọn state yẹn náà ni wọ́n jọ máa ṣe officer yẹn so tán bá wá jọ ń ṣe officer yẹn now níjọ́ tí wọ́n bá fẹ́ ṣe national meeting níjọ́ tí national meeting yóò bá wáyé state kọ̀ọ̀kan ẹ rí pé Nàìjíríà máa dúró gẹ́gẹ́ bí state lọ́ndà national nìyẹn àwọn other states náà àwọn other country kéékèèké mi náà wọ́n máa dúró lọ́ndà wọ́n máa dúró gẹ́gẹ́ bí state irú àwọn United States tí state wọn pọ̀ rẹpẹtẹ state kọ̀ọ̀kan yẹn bóyá 52 àbí nǹkan kan ni wọ́n pe local state wọn so state yẹn bóyá iye kọ̀ọ̀kan bóyá chairman and secretary náà wọ́n jọ náà wá fẹ́ ṣe national meeting àwọn yẹn náà àwọn méjì yẹn ni ó wà lọ ibi tí wọ́n bá fi ìpàdé yẹn sí so àwọn gangan ni wọ́n ń pàṣẹ lókè ìgbà tí àwọn national international yẹn tán bá parí meeting wọn tán ẹni tó represent Nàìjíríà ó ń padà bọ̀ wá Nàìjíríà wọ́n á ṣe national meeting wọn ní Nàìjíríà national meeting yẹn tí àwọn state officer máa wá àwọn méjì láti state officer máa wá wọ́n wá gbọ́ lẹ́nu àwọn national officer àwọn méjì tó represent wọn ní international yẹn wọ́n wá gbọ́ nǹkan bá bọ̀ ntáwọn ọ̀gá wa sọ pé àwọn ọ̀fẹ́ mọ́ ntáwọn ọ̀gá wa sọ pé àwọn fẹ́ ntáwọn ọ̀gá wa sọ pé àwọn fẹ́ kó máa ṣẹlẹ̀ wọ́n á gbọ́ wọ́n nígbà tí wọ́n bá ti gbọ́ tán táwọn state bá ti gbọ́ tán lẹ́nu àwọn yẹn wọ́n wá padà àwọn local government officer tí wọ́n ti sọ fún wọn tán tí wọ́n ti táwọn yẹn ti dé tí wọ́n ti jábọ̀ nǹkan tán bá bọ̀ fún àwọn state officer so wọ́n wá ṣe SEC state executive council yẹn ó comprise gbogbo olóyè state àti secretary chairman and secretary ward chairman and secretary local government àwọn ni wọ́n jọ ń ṣe SEC yẹn so tán bá ti wá ṣe ìpàdé yẹn ibẹ̀ ni àwọn náà ti jíṣẹ́ nǹkan tán gbọ́bọ̀ lẹ́nu àwọn international kíní àṣetán lókè lọ́hùn pátápátá ibẹ̀ ni wọ́n ti gbọ́ pé àṣẹ báyìí ni wọ́n pa fún wa lókè o so ṣe mọ̀ pé ní gbogbo local government ló máa wá síbẹ̀ yẹn 2 from each local government àwọn yẹn náà ń padà gbé lọ sílé wọn ní local government nígbà tí wọ́n fẹ́ ṣe local government meeting nígbà táwọn executive local government bá fẹ́ ṣe meeting àwọn ward chairman and secretary àwọn náà wọ́n wà pẹ̀lú wọn jọ́ta àwọn náà wá jíṣẹ́ pé tó àwọn bàbá wa tẹ́ lọ international nǹkan báyìí náà bá bọ̀ o nǹkan báyìí ni wọ́n sọ pé àwọn fẹ́ nǹkan báyìí ni wọ́n sọ pé àwọn ọ̀fẹ́ o ó ti dílẹ̀ nìyẹn so jọ́ta àwọn ward bá fẹ́ ṣe meeting wọ́n á pàṣẹ sí gbogbo ẹgbẹ́ land nǹkan tẹ́ ń wá látòkè yẹn sẹ́ni kó ti dílẹ̀ lẹ́nìyẹn but kálukú ń dà tiẹ̀ ṣe nínú ẹgbẹ́ wa báyìí ni kò dẹ̀ jẹ́ kí ẹ̀jì wà rárá èmi kò lè sọ pé báyìí lágbádá ń gbé mi ò lè sọ pé báyìí làmùdù ń gbé kò sàtàlẹ́ ok kí ni nǹkan mélòó ni mo mọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nìsan lẹ́yìn nǹkan tẹ́mi kan gbé dání pé òkè o èmi o
mi ò lówó kankan tí mo fi lè ná fún Yorùbá Nation ṣùgbọ́n mo ní voice tí mo fi lè bá àwọn èèyàn sọ̀rọ̀ tí mo fi lè ṣe àpèjúwe ibi tá à ń lọ yàtọ̀ sí ibi tá a ti ń bọ̀ táwọn èèyàn sì rí pé ibi tá à ń lọ yìí ó dáa ju ibi tá a ti ń bọ̀ lọ and that is what I'm doing. Nǹkan tí mo ń ṣe náà nìyẹn mi ì lówó kankan tí mo lè ná ṣùgbọ́n tí mo ná yẹn náà ju owó lọ torí pé èmi wà Nàìjíríà la dẹ̀ ti ń ṣe nǹkan yìí gbogbo àwọn tá a ṣe gbogbo àwọn tá a fẹ́ tá n try láti lé kúrò nípò pé kí wọ́n padà wá join wa Nàìjíríà náà wà ṣé ẹ rò pé ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ ni but àwọn media wa wọ́n máa sọ oríṣiríṣi wọ́n máa pa oríṣiríṣi rọ́ ẹ ti ẹ̀rí wa ní tẹ́ bá rí title ntẹ́lómi máa gbélé nǹkan tó fẹ́ sọ ó ní United Nations ti fún wa ní Yorùbá Nation nígbà tẹ́ bá máa wò délé ní rí nǹkan kan tó jọ àwa nìkan kọ́ là ń wò àwọn tá a fẹ́ gba Yorùbá Nation lọ́wọ́ wọn náà ń wò wọ́n máa wo òmùgọ̀ wa wọ́n máa wo ẹlẹ́yà wa pé ọdẹ tí ẹ̀ làwọn eléyìí ẹ dákun wọ́n máa sọ pé propaganda lásán là ń ṣe ọ̀dà tí ò bá jẹ́ propaganda lásán ẹ̀sọ́ tó jọ pé wọ́n fẹ́ gba Yorùbá Nation ń ta wò ṣebí wọ́n àti gba Yorùbá Nation ṣebí ńlẹ́ ní ìsọ ọ̀yà nínú tẹ́ wá wò yìí ẹ dákun ẹ̀sọ́ tó fi hàn pé wọ́n ti gba Yorùbá Nation àwa ń di ẹni yẹ̀yẹ́ àwa ń dẹni yẹ̀yẹ́ wọn ò wá kún wa léná mọ́ àwọn olóṣèlú mi ọba ti máa ń pè wá pé okay ẹ jẹ́ àjọ jókòó jọ sọ̀rọ̀ kí lẹ rò pa ṣe lè ṣe ṣùgbọ́n wọn ò lè sọ nítorí pé wọn ò rí wa bí ẹnìkan tó serious kálukú ń sọ tiẹ̀ bó ṣe wú ni ní tí Sokoti máa sọ kò ní bá ti ẹnìkan mú ní tẹ́nìkan máa sọ kò ní bá ti Sokoti mú the same ọ̀rọ̀ ládẹjọ́ sọ lórí the same thing ládẹjọ́ sọ̀rọ̀ lé kò dẹ̀ ní bára wọn gbé ọ̀yẹ̀ pa fúnra wọn ṣé ẹ rò pé wọ́n máa take wa serious rí wọn ò take wa serious o àwọn èèyàn ò take wa serious mọ́ àwa aládẹ ń fọwọ́ ara wa fa a máa sọ̀rọ̀ Yorùbá Nation bí ẹni pé àárọ̀ la gbọ́dọ̀ gbà wáì mọ́dún táwọn Biafra ti wà tí wọ́n ti ń wá tiwọn ni bó lè jẹ́ pé ọ̀nà táwọn ń gbà wá tiwa kọ́ làwọn àwọn ń gbà wá tiwọn kí ló táwọn wá ń kánjú ju àwọn lọ ẹni tó bá wọn kó ń fẹ́ ṣe Yorùbá Nation kó dúró wọn ò tí ì fún wa báyìí à ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe fún wa ni kò tí ì sí ọjọ́ pé ọ̀la tàbọ̀tún tàbíjọ́ mẹ́rin wọ́n fẹ́ fún wa èyí tó bá kó o lè ṣe jáwọ́ kó ń bẹ̀ má bà bẹ̀jẹ̀ fáwọn tá à ń ṣe project ni Yorùbá Nation adẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn àwa ò dẹ̀ ní padà ọ̀ntì ìgbà tó bá tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n yìí ká mọ́ kó rẹ̀wẹ̀sì ọkàn bá wà náà ẹ kó rẹ̀wẹ̀sì ọkàn bá wà bí àwa bá wà ní ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ wá wo àwọn tá à ń bá sọ̀rọ̀ àwọn tá a fẹ́ tají lójú oorun ẹ wá wò kí làwọn máa kó yẹn ṣé ìrẹ̀wẹ̀sì ọkàn times 20 làwọn máa kó yẹn kí ló dé tá à ń tanra wa sà ẹ dàpọ̀ ẹ má jẹ́ àtanra wa mọ́ project tá a gbé lọ́wọ́ ni Yorùbá Nation ẹ má fún wa ń gbèdéke mọ́ ẹ má fún wa ń déètì pé ìjọba ìnáwó fẹ́ ṣe kí ní báyìí mọ́ tí ẹ bá ń pè kankan wà tí ẹ fẹ́ ok wọ́n fẹ́ ṣe nǹkan báyìí ìjọba yìí ẹ̀yin àwọn èèyàn tí ó lọ sí ẹ jẹ́ wọ́n lọ sí ẹ jẹ́ kí wọ́n ṣe fẹ́ káwọn tó máa gbọ́ ẹ jẹ́ kí gbogbo ayé máa rí i pé yes wọ́n ti lọ sí nǹkan báyìí bọ́ ẹ wà sọ nǹkan 20 a máa ṣe nǹkan báyìí lónìí wọ́n máa ṣe nǹkan báyìí lọ́dẹ̀ kíníkà wọ́n máa ṣe nǹkan báyìí lọ́dẹ̀ títí tí gbogbo déètì yẹn ó sì fi kọjá ìkankan ò ní wá sí ìmúṣẹ ẹ dákun kí ni sí what is the seriousness in us what is the seriousness in us because àti gba àwọn mídíà yìí láàyè kan sọ tó wù wọ́n nítorí bá ti rí pé ọ̀rọ̀ wa náà ń sọ ọ̀rọ̀ wa náà tíyẹn bá sọ̀rọ̀ wa dáadáa sáà lè sọ pé ilé ìwọ sọ̀rọ̀ wa yìí dáadáa sọ bẹ́ẹ̀ o nǹkan tó sọ yẹn o kò rí bẹ́ẹ̀ àwa kọ́ ló ń fi yẹn represent àwa ò ní sọ béèyàn bá ṣe tí ò dá táwa náà mọ̀ pé nǹkan tí ò dá á tún máa bá wọn jó á tún máa bá ó mì pé nǹkan tí ò dá yẹn làwọn náà fẹ́ kàn mọ́ sí dẹ̀ kí wá lọ́jọ́ ọ̀la wa ẹ dákun kí lọ́jọ́ ọ̀la wa àgbàlagbà sọ̀rọ̀ ńláàkùn wọn lẹ́kún ní wọn ọmọ pẹ̀kún ní ṣe bá ń wá tó wẹ̀ tí mo ní mọ́ fún ojú mi lákùn so lọ bá mú tó wẹ̀ kan wá so n tó ń bà mí lẹ́rù ó pọ̀ ẹ ń jẹ́ kẹ́rù ó bà mí jẹ́ gan ẹ jẹ́ kínú mi dùn because irú wá ń sìn ṣé tí project bá bàjẹ́ wọn wà lọ́wọ́ ẹ dákun bó làwọn ń padà lọ mo ní irú àwọn ń padà lọ ṣé ẹ fẹ́ sọ àwádò lórí burúkú ni
bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ sọ wá lórí burúkú àwọn ọ̀dẹ sọ̀rọ̀ wá lórí burúkú ntẹ́mi mọ̀ ni pé èmi ń pe àwọn bàbá yìí ní ìsìn ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀yin lọ̀gá wa ń tòótọ́ tó bá dá yín lójú mọ́mọ́ ti Professor Banji Akíntóyè mọ́mọ́ ti Sunday Igboho ẹ jẹ́ dákẹ́ lórí ẹ̀ méjì yẹn péré ẹ jẹ́ kí n sọ pé ẹ̀ méjì yẹn mọ́mọ́ bàbá táwọn méjì yẹn náà ni kò sí táwọn méjì yẹn sọ tẹnu wọn gbà kò sí táwọn méjì yẹn sọ táàgbọ̀rọ̀ sí wọn lẹ́nu ẹ dákun lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ decide ẹ screen àwa tí a jẹ́ mẹ́díà yìí àwa mẹ́díà là ń pa kíní díẹ̀díẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ lajú lẹ̀ àwa lá pátápátápátá tí ò ní jí mọ́ rárá torí nǹkan tẹ́ ìran wọn náà ń jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń pè mí sí rally ṣùgbọ́n mi ò ní lè lọ ẹ jẹ́ kí n wá sọ̀dí fún yín o ti gbéraga kọ́ o ti pé mo jẹ́ nǹkan kan kọ́ o títorí ẹ̀mí ara mi ni o now ẹ pè mí sí rally mi mọ kílẹ̀ ń lọ sọ rally yẹn tá a bá wá dé bẹ̀ ok tá a bá pè mí sí rally ẹ má bínú ti gbéraga kọ́ mi ò kí ń lọ ọ̀pọ̀lọpọ̀ bóyá rally tí mo lè sọ pé mo ti báyàn lọ rí bóyá méjì nítorí pé àwọn tó ń lọ ṣe rally jẹ́ kí n mọ̀ pé nǹkan báyìí là ń lọ ṣe ààrẹ ní ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹnìkan wà pè mí sí rally màá wá èmi náà wá lọ á wà dé rally yẹn ẹ máa bu igba tọjọ́ ọmọ Yorùbá ẹ máa bu àwo tọjọ́ ọmọ Yorùbá ẹ wà create problem yẹn tán tẹ́yìn bá ti sọ̀kalẹ̀ lórí podium báyìí wọn kò sẹ́ni tó dá mọ̀ èmi lè má sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n rí mi ń bẹ̀ tí ẹ̀yin bá fọ́n ká tán gbogbo ọ̀nà tẹ́mi ó gbà pátápátá ni wọ́n ti rí i pé tu lágbádá ló nà yìí ẹ̀yin lẹ́yìn bó ti sọ̀rọ̀ tó báyìí lórí podium tó sọ̀kalẹ̀ báyìí kò sẹ́ni tó dá ẹ̀ mọ̀ pé wọ́n ló sọ̀rọ̀ àfàwọn tẹ́ bá jọ wá tẹ́ mọ̀ pé lágbádá ni so ẹ má kó báyìí mi ntí ò kì í jẹ́ ń lọ rálì nìyẹn nígbà tẹ́ bá wá sọ ntí ò dá tẹ́ ti create enmity burúkú tẹ́ táwọn olóṣèlú tàbáwọn kan míì náà ń bò míì tẹ́ ti kóra wọn jọ láti fèsì wa ẹ̀yin máa escape ṣé mi ò dàṣọ gbójú ti adé ni ṣé wọn ní mọ̀ pé Sokoti ní sọ̀rọ̀ ṣé wọn ní mọ̀ pé Sokoti wà mẹ́rin tí bá tiẹ̀ wá escape mẹ́yẹn ṣé Sokoti ṣe wá tì ní that is what mi ò fi lè bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ rally mi ò kí bá wọn ṣe o mo dem systematically ni mo máa ń dodge ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù life mi ló ń bà mí kì í ṣe tí màá sọ lọ́hùn ni mi ò ní nà kì í ṣe tí màá dẹ̀ sọ rally yóò yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ bàbá ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ má fún wa ní gbèdéke pé ìjọba gbèdéke tẹ́lẹ̀ fún wa ok a fẹ́ ṣe rally o a ṣe rally ìjọba yìí kí gbogbo àdẹ̀ tí mọ̀ pé ń jọ yìí la máa ṣe rally kì í ṣe pé a máa ṣe rally lọ́la o kọ́dọ̀ tó lọ́la kọ́mọ̀ sí wáyé mọ́ ká tó ló ti dijọ́ mẹ́rin kó tó dijọ́ mẹ́rin kọ́mọ̀ wáyé mọ́ ká ló tó dé ọ̀sẹ̀ tí mọ̀ kọ́ ló tó dé ọ̀sẹ̀ tí mọ̀ ká tó wáyé mọ́ ká tó ló tó di oṣù tí mọ̀ adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ tó ń bá sọnù wọn ó tètè wá lọ but bẹ́ẹ̀ ní í ṣe ló dà ní ẹ ti di bẹ́ẹ̀ ní í ṣe lójú wa ẹ ní láti mọ nǹkan tí ò bá tí ì sàté ẹ mọ̀kùnlé sọ fún amágbàtẹ́ bá ṣe àmọ́ rí ebe yìí náà lè máa ṣe ebi kì í ṣe pé ẹ fẹ́ káwa wa kun yín lọ́wọ́ láti lọ sí nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ̀yin ẹ ṣe náà nígbàtẹ́ bá ṣe gbàtí rìsọ́ọ̀tì bá jáde gbogbo náà la máa rí náà ẹ mọ̀jọ̀ tẹ́ pọ̀ la máa pariwo rìsọ́ọ̀tì nǹkan tẹ́ tí ò tiẹ̀ sí lọ́kàn tí yín gangan lẹ́nìkan máa pariwo wọn oríṣiríṣi nǹkan ni wọ́n máa promise tí ò dẹ̀ sí pẹ̀lú ìlànà nǹkan tá a fẹ́ ṣe tí ìlànà yẹn ò dẹ̀ ọ̀rọ̀ yẹn ò dẹ̀ wá látẹnu ẹ̀yin tẹ́ já síwájú wa ọdún wo la fẹ́ dákẹ́dà lórí irú ọ̀rọ̀ yìí ọdún wo la fẹ́ dákẹ́dà gbogbo ẹ̀ tí ń sú èmi díẹ̀díẹ̀ mi ní parọ́ fún yín o nǹkan tó ń jí ó sú mi ni pé àgbàlagbà ò gbọ́dọ̀ fàárọ̀ òdì kó mọ́ funfun ibi tí irú wa bá láà dúró sí ṣé ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn rìkísí ló yẹ kó máa wà ń bẹ̀ ni ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ yín ogun mélòó la fẹ́ jà pọ̀ lẹ́ẹ̀kan náà à ń ja ogun Fúlàní lọ́wọ́ pé a fẹ́ bọ́ lọ́wọ́ wọn àwa Yorùbá ń jagun so owó túmọ̀ sí pé àwọn Yorùbá tẹ̀ ń bá jagun yẹn ẹ fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ Fúlàní láti bá àwa jà nǹkan tá à ń ṣe ni ẹ̀ that is the simple meaning a ṣe máa bá Yorùbá ara wa jà a ṣe máa jà pẹ̀lú Yorùbá
a ṣe máa jà pẹ̀lú Yorùbá why ẹ pa wọn ni right tẹ́yìn ní láti decide pé fẹ́ ṣe Yorùbá nation kọ́dà wọn ní láti sọ pé àwọn fẹ́ ṣe nǹkan mi ẹlòmíì ní láti sọ pé àti Yorùbá nation àti Nàìjíríà mi ò ṣe kankan ẹlòmíì ní láti ẹ̀ any other person tó bá ronú mẹ́ ó ní láti ẹ̀ so why must you force anybody to become your member tẹ́ bá ṣe nǹkan tó mú justification wá ṣé fúnra àwọn èèyàn kọ́ ni wọ́n máa rò lábẹ́ ara wọn pé ó dàbí pé bíbá yẹn dáa jù bí lọ bọ́ ṣé nǹkan tá a fẹ́ kan fi justify àwa nìyẹn ní èpè tá à ń sẹ́yìn ní èbú tá à ń bú yẹn làwọn aṣíwájú wa tá à ń gbé ṣépè yẹn làwọn ọmọ ìyá àwọn tá à ń bú wọ́n yìí sọ ọmọ ìyá wa ọmọ ìyá àwọn kan ni wọ́n nílẹ̀ Yorùbá wọ́n yìí ṣe ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n àwọn kan ni wọ́n nílẹ̀ Yorùbá wọ́n yìí ṣe àbúrò wa àbúrò àwọn kan ni wọ́n nílẹ̀ Yorùbá wọ́n yìí ṣe ọkọ ọmọ wa ọkọ ọmọ kan àwọn kan ni wọ́n ẹ̀rí gbogbo ẹsẹ̀ lọ́mọ́ra wọn lọ́dọ̀ ara kí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn ju gbogbo yẹn màlúù tá à ń pariwo láti jọ yìí wọ́n da màlúù ní oko wa wọ́n ti kíní kan ṣé gbogbo màlúù ọ̀nà ni àwọn kíní ń dà ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn màlúù ọ̀nà wà mo mọ̀ pé majority àwọn màlúù yẹn àwọn ìtàwọn Fúlàní ń kó wá ni àwọn Fúlàní dẹ̀ wọ́n dẹ̀ pè sí méjì àwọn kan wà tó jẹ́ pé màlúù wọn náà ń tà naturally wọn màlúù wọn náà ń kó káàkiri ṣùgbọ́n problem táwọn náà ní ni pé wọ́n wà mú màlúù yẹn wọ́n lọ fi jẹ oko tiwa because of that agenda wípé nígbà tí wọn ò bá ní nǹkan tí wọ́n máa jẹ táwa bá ń ṣe táwa ń fi rí àwọn oní irrigation tí òjò Ọlọ́run ò rọ̀ fún wọn láti gbé nǹkan tó ń gbé irrigation náà fi ń ṣe pé so àwa tójú Ọlọ́run wá ń rọ̀ fún tójò ń wá lásìkò tó yẹ kó wá tóòrùn wá lásìkò tó yẹ kó wá tọ́yẹ́ ń wá lásìkò tó yẹ kó wá tóòrùn ń wá lásìkò tó yẹ kó wá àwa yẹn wọ́n fẹ́ pa ọ̀gbìn tiwa run so that a lè máa bá wọn jẹ tiwọn wọ́n wá ń kó àwọn kan tó wà ní máìdì wọn nìyẹn àwọn kan wọ́n fi ń tẹ̀rọ ṣe rí àwọn Fúlàní ẹjẹ́ sọ̀tọ̀rọ̀ fún yín 14 years ni mo lò ní Haúsá àwọn Fúlàní ìpé méjì àwọn kan wà nù wọn náà tó jẹ́ wípé àwọn tó ń ta màlúù yẹn tó máa ń da màlúù rẹpẹtẹ yẹn wọ́n máa lọ rẹ́bù wọn nínú igbó Fúlàní làwọn náà màlúù làwọn yẹn ń gbà àwọn yóò gbéyàn tó bá jẹ́ pé bí 100 or 50 ni màlúù tí wọ́n ń dà lọ́nà igbó wọ́n á mú àwọn tó ń da màlúù yẹn wọ́n á dè wọ́n mo ti lọ witness ibi tí wọ́n dè wọ́n mọ́ nígbà tí mo wà ní Kaduna kì í ṣe ẹ̀mẹ́jì wá mọ́ wọ́n á ti dè wọ́n á ti kú síbẹ̀ o wọ́n á dè wọ́n nígbà tí wọ́n bá dè wọ́n tán so wọ́n á wá pe ẹni tí ó gbé pick up wá wọ́n wá gbé pick up wá bá wọn wọ́n lè kó 6 wọ́n lè kó 10 wọ́n á lè lọ tà fún àwọn tí wọ́n pẹ̀ràn ní ọ̀la so àwọn náà ń ṣera wọn but ọwọ́ kan tó wà náà ni pé àwọn Yorùbá wa kan náà ní àwọn màálù àwọn Yorùbá wa kan ní àwọn màálù yẹn dèrè àwọn Fúlàní ní ń bá wọn dà káàkiri epo ti wà láàrin àlìkámà gan rẹpẹtẹ epo ti wà àwọn Yorùbá kan wà tán ní màálù tó pọ̀ rẹpẹtẹ ẹ wò ẹ jẹ́ kí n sọ kankan n tí mo fi máa tó fi jẹ́ pé gbogbo ìgbà ni mo máa ń kan sára sí Chief Wasiu Ayinde nìyẹn ẹ lọ wo àwọn màálù tí Chief Wasiu Ayinde sìn ẹ lọ wo wọn ẹsikísà ẹrù Ọlọ́run ó bà yín tẹ́ bá débẹ̀ màálù tẹ́ẹ̀tì rí màálù tó tóbi tó ìdajì ẹ̀ rí ó wà ńbẹ̀ inú ọgbà náà wà ibẹ̀ náà ti ń fún wọn lóúnjẹ ibẹ̀ náà ti ń ṣe gbogbo ẹnìtì tán bá fẹ́ ṣe fún wọn wọn lè bọ́ ta ókè tán bá tú wọn lẹ̀ láti inú ibi tí wọ́n sùn sí wọ́n á jáde sínú ọgbà wọn máa rìn káàkiri nínú ọgbà yẹn ni wọn lè jáde lọ bí kankan ókè ṣe bí màálù náà ni Chief Wasiu Ayinde sí yẹn but màálù rẹ̀ ò ṣe nǹkan kan kò sábúrú kankan fẹ́ nìkankan ókè àwọn tó wá ń lọ pako fún wọn yẹn Chief Wasiu Ayinde níye tó ń san fún wọn lóṣù àwọn yẹn náà tó ń rí sẹ́ńbẹ̀ yẹn àwọn tó ń lọ gbá gbogbo gbẹ wọn tó ń bá yà á lẹ̀ yẹn Chief Wasiu Ayinde níye tó ń san fún wọn lóṣù àwọn náà tó ní sẹ́ńbẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá dẹ̀ ní ẹdún kí la fẹ́ para wa fún náà kí ló ta fẹ́ para wa ẹ jọ̀ọ́ ẹ sísà mo bẹ̀ yín o lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí o ẹ̀rù ń bà mí o àti gbin yangan sínú igbó akin oró àpájẹ ò jẹ́ kí yangan gbó o àti gbin iṣu ewùrà sẹ́gàn ọ̀yà ò jẹ́ kí iṣu ẹ̀gàn dàgbà o àgbẹ̀ wa tó wá bù ṣe gàdá àtún wá dáko sẹ́gàn mọ́
agbin igi ọdán sáàrin ìta pé tí ọdán bá digi ńlá kára bẹ́ ọdán nara ó tún dédé ó kù dédé kọ́dọ̀ digi àlọ́yè ọmọ ewúrẹ́ tó fi jẹ́ o Yorùbá, where are we going now? Where are we heading to? Where are we heading to? Ẹ̀yin bàbá wa, advice mi ni wípé fúnra ara yín ẹ wo àwọn tó ń agitate, fúnra ara yín ẹ choose àwọn tí yóò bá máa sọ̀rọ̀ tẹ́ ẹ lè censor ọ̀rọ̀ tẹ́ ẹ lè ṣe. Mi ò mind pé tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá nation la fẹ́ sọ, mi mind kẹ́ ẹ̀hún yẹn committee tán máa screen nǹkan tí anybody fẹ́ gbé jáde. National Film and Video Censors Board tá a bá ya fíìmù wa tán tá a ti ná gbogbo tá a ti ná millions sílé lórí ẹ kọ́kọ́ gbé lọ sọ́dọ̀ wọn, àwọn ni wọ́n censor ẹ̀, àwọn ni wọ́n wò wípé okay no eléyìí ẹ bú àwọn kírísítẹ́nì nìyẹn, àwọn kírísítẹ́nì lè yarí lórí eléyìí ó lè dá ogun ẹ̀sìn sílẹ̀, wọ́n á ní kẹ́ ẹ lọ yọ ọbẹ̀ yẹn kó mẹ́ tẹ́ ẹ bá lọ yọ kó mẹ́ wọn ní pass fíìmù yẹn lè release sí Nàìjíríà. Eléyìí bú àwọn ẹlẹ́sìn mùsùlùmí, tẹ́ bá ti bú ẹlẹ́sìn mùsùlùmí ogun máa dé nìyẹn, so tógun bá dẹ̀ ti dé gbogbo ẹ̀ máa lọ́lù mọ́ra wọn ni, so ẹ lọ yọ kó mẹ́ tẹ́ ẹ bá ti lè yọ. Kódà kọ́tọ̀ ti àwọn òyìnbó wọ́n tún fọ́ọ̀sì ẹ̀ sí lórí animal cruelty, tẹbí tá a bá fẹ́ bẹ́ ajá, tẹbí tá a bá fẹ́ bọ̀gùn a máa ń bẹ́ ajá fògùn tá a bẹ́ ajá lẹ́ẹ̀kan náà báyìí ẹ̀ tún lè ṣe inú fíìmù báyìí kẹ́ ẹ̀ mọ̀ ibi tí wọ́n bá wa dé ẹ̀ lè ṣe nínú fíìmù. So tí máa bọ̀gùn tí mo fajá bọ̀gùn nínú fíìmù beauty ẹ̀ náà ní kẹ́rin pé wọ́n bẹ́ ajá, ṣùgbọ́n mi ò lè ṣe. Wọ́n ní animal cruelty àṣàláṣà borrowed language. Iṣẹ́ rí ibi tá a wà ó ti ń fà wá lọ́wọ́ sẹ́yìn burúkú. Tá a bá dá wà àti wà ṣe bí àwọn ọmọ òyìnbó wọ́n ń fẹ́ ajá, àwọn tó ń fẹ́ ajá tó ń fi ajá sí ìyàwó ẹ̀, àwọn tó ń fi ejò sí ìyàwó ẹ̀, ṣe bí ìran tiwọn nìyẹn. Àwọn ṣe máa dictate nǹkan tí ìran wọn jẹ́ lé àwa lórí. Ṣe bí àwa náà ní ìran tiwa tí bá ní bá ṣe bẹ̀rẹ̀ ilé ayé wa kó tó di bá àwọn òyìnbó wa. Àwa náà dé agree adé allow wọn láti wash ọwọ́ wa kúrò lórí ẹ̀. Gbogbo àwọn èrè wa jọ sí nǹkan kan tán wá ń jí gbé ẹ̀wọ̀n tán sọ wọ́n kó wọn sí museum. Táwa bá tó wá dé ìlú òyìnbó àwọn ẹ̀rá tó lọ́ máa fowó wò ẹ wo ibi tí àwọn òyìnbó bá ilé ayé wa dé. Èmi kí yín o ẹ̀yin òyìnbó, mo kí yín o, ẹ try o. Ọmọ wọn ò lè ṣiṣẹ́ tó lágbára, ọmọ wọn ò lè kógbè, ọmọ wọn ò lè fọ òkú. Àwọn ọmọ tiwa yóò di àwọn tán ntẹ́ tọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn, yóò tún fún ọ lówó ó tún máa bínú, tàbí kò fi kankan rán, kò fi owó tó pọ̀ ránṣẹ́ sí ẹ ó tún máa bínú, yóò kó fún ọ kó wọn bá ń kọ́lé ọ̀dẹ̀ máa náwó òdẹ̀ ní ná kọ́bọ̀ síbẹ̀ kẹ́ ẹ máa wo bí ilé ayé ẹlòmíì báwọn àwọn alálẹ̀ ṣe máa balẹ̀ ayé ẹlòmíì jẹ́ pẹ̀lú iṣẹ́ burúkú tí ẹlòmíì ń lọ ṣe ń bẹ̀ yẹn, lọ fọ̀kú lọ wẹ̀kú lọ tọ́jú arúgbó lọ ṣe nǹkan kan tí wọ́n fi ń kó tọ́lọ́kọ̀bọ̀jọ tí wọ́n fi bọ́ mọ̀lẹ́bí ìyá tí wọ́n fi bọ́ mọ̀lẹ́bí bàbá tí wọ́n fi bọ́ àwọn ẹ̀gbọ́n àtàbúrò síbẹ̀síbẹ̀ náà sàmọ́ fún wọn ni. Now kí ló dé tí ó jẹ́ wípé tí Nàìjíríà tá a bá gba òmìnira tí Yorùbá nation bá gba òmìnira wọn kúrò lábẹ́ Nàìjíríà bí ògbó bá ń jẹ́ sọ lọ́hùn ẹ̀yin fúnra ara yín mọ àwọn tá a máa ń lò tí wọ́n máa ń bá wa gbé kàkà nígbà tí wọ́n fọwọ́ gbé kàkà o ẹ mọ̀ wọ́n náà mi ìfẹ́ sọ pé ìyà kan ni bọ́tẹ́ ẹ mọ̀ ìyà tí àwọn ẹ̀yà kan náà máa ń bá wa lá òkúta tó a bá fọ́ òkúta ní gbogbo wa ẹ mọ̀ àwọn ẹ̀yà yẹn o a máa padà gbà wọ́n kì í ṣe bá nílò wọn wọ́n máa wá fọ́kúta àwọn ọmọ tiwa ò ní ṣiṣẹ́ òsì kankan mọ́ bí àwọn ọmọ tiwa ṣe ń lọ ṣe àwọn iṣẹ́ alágbára tó yẹ káwọn ọmọ òyìnbó ṣe táwọn ọmọ òyìnbó lè ṣe yẹ táwọn ọmọ òyìnbó ń kẹ̀tẹ̀fẹ̀ sínú ọ́fíìsì táwọn ọmọ tiwa lọ ṣe irú iṣẹ́ tiwọn yẹn so bẹ́ẹ̀ ni ìlú tiwa náà máa dà ìlú wa máa di ìlú tó níláárí débi pé gbogbo citizen Yorùbá nation wọn ò ní ìṣòro kankan tó lágbára mọ́ tó bá níṣẹ́ lọ́wọ́ ó máa gba sálárì ṣebí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lẹ́wọ̀n lónìí tó jẹ́ pé wàláì ó lọ jí búrẹ́dì gbé ni téèyàn bá lọ jí búrẹ́dì kìí ṣe ibi ló parí bẹ́ẹ̀ ẹlòmíì ó ti dọwọ́ ọ̀rọ̀ lẹ́ ìjẹ́ àárọ̀ yóò wá kọjá lọ sọ́dọ̀ ìyá kan tó rí pé ó gbé agbolówó rẹ̀ sílẹ̀ yóò wá lọ súlẹ̀bù ètí ọwọ́ pálábá ìbáṣegi tí wọ́n bá rí mú tí wọ́n bá lù pa wọ́n á gbé lọ sí police station láti police station ọdẹ wọn ebi ló sì pa ebi tí ebi bá pààyàn kò sí téèyàn lè ṣe tẹbi bá pààyàn àwọn justification olè kan wà o
àbí justified olè àwọn justified olè kan wà o pé ebi ń pààyàn wá ọlọ́jí búrẹ́dì mú níbi kan òfin lè mọ́ bá mu ṣùgbọ́n lọ́kàn èèyàn yẹn náà máa rò pé kí ni búrẹ́dì ebi ló ń pa kí ló lè débi búrẹ́dì ìyẹn bẹ́ẹ̀ mo wá fẹ́ kí ẹ̀yin bàbá wa láti ìní lọ ẹ wá ọ̀nà ẹ̀sọ́ wọ́pọ̀ ẹ rẹguléètì wa ẹ jẹ́ ká mọ iye àwọn èèyàn tí ó jẹ́ mẹ́díà fún yín tí wọ́n lè sọ̀rọ̀ nípa yín àwọn yòókù ẹ ní ìdá sí stop wọn nígbà táwọn èèyàn bá wọn subscribe lórí YouTube wọn tó jẹ́ pé tí wọ́n wá tẹ́lẹ̀ nìyẹn wọ́n jáde náà ntọ́ jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mídíà ò dáa kò fẹ́ fọ́ wà ẹ wo àwọn olóṣèlú ti fẹ́ bẹ̀rẹ̀ kí ló ń porúkọ ẹ̀ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ rally ìsìn àwọn èèyàn ti wá kọ̀ọ̀kan náà dẹ̀ ń ṣe rally ṣe rò pé báwo ni rally olóṣèlú àti rally tiwa bó ló ṣe lè dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn sìn tí ò ní dìjà pẹ̀lú gbogbo tí wọ́n ti gbè sílẹ̀ káàkiri bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn lè wà ní stadium apá ọ̀tún káwọn wà ní stadium apá òsì kálukú ọmọ ṣe kí yọ òdùn tó ń kó wọn rí ọ̀rọ̀ sọ ju àwa lọ àwa náà ọmọ ṣe ká lọ́rọ̀ sọ ju wọn lọ ni but àti create enmity burúkú sílẹ̀ kì í dẹ̀ ṣe àwọn tó gbé Yorùbá nation yẹn gangan lọ́wọ́ náà ń create enmity o àwọn tí ò tiẹ̀ kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ àwọn aláìmọ̀kan wọ́n ti ṣùgbà wọn wọ́n máa fún ọ lówó wọ́n máa ṣe gbogbo ẹ̀ inú wọn máa dùn nítorí pé wọ́n bá wọn bú lágbádá wọ́n bá wọn bú tàmọ̀dò ọ̀tá àwọn yẹn nǹkan tẹ́ dẹ̀ wà ń bẹ̀ fún nìyẹn kò sí nǹkan tẹ́ wá sí ṣùgbọ́n wọ́n rí wa gbé ní mugun torí pé gbogbo ọ̀rọ̀ tán máa sọ náà à ní dá wọn lẹ́ ìfún bọ́n jẹ̀bi jù bẹ́ẹ̀ lọ à ní sọ pé wọ́n jẹ̀bi ètò bọ́n bèmí lọ́kàn jẹ́jú nìyẹn tábàárẹ̀ ẹ wò tèmi bá ẹ má bínú o torí Ọlọ́run tèmi bá rẹ́mi tó ṣe tí ò dáa nínú Yorùbá nation èmi ò sọ o tó jẹ́ mẹ́mbà wa èmi ò sọ o torí mi ò fẹ́ kí àìdá yẹn continue kọ́ mọ́ bá dáadáa wa jẹ́ tá àìdá bá continue ìbá dáadáa jẹ́ ni sọmọdé ni wà ní ṣé tẹ́yìn bá pé 70 years lóyún ọjọ́ orí sọmọdé ni mọ́ àbí kí ni irú àwọn tó ń wá ṣùgbọ́n ìnira la fi jíjà òmìnira gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ìní tí gbogbo wa yìí kóra wa lé lórí pé ok ẹ jẹ́ àfi ìnira káfara dá fún ọdún mélòó kan ẹ má jẹ́ akánjú ó máa dé lónìí ó máa dé lọ́la mọ́ project ni ìjọ tẹ́yìn bá bẹ̀rẹ̀ project kan ló máa ń rówó lórí ẹ̀ ẹ má tàn wá jẹ mọ́ ẹ má jẹ́ akátá anybody jẹ mọ́ ẹ má jẹ́ atara wá jẹ mọ́ ẹ má dá time fún wa mọ́ lórí nǹkan kan tá a bá fẹ́ ṣe rally tẹ́ fẹ́ ká jọ ìwọ̀n ok á ṣe rally ìjọba yìí o kí gbogbo àjọjọ yìí fine but ọ̀dàlà àgbà kínní ọ̀tọ̀là ni wọ́n wà náà sí ọ̀tọ̀jọ́ kínní kan ẹ má sọ yẹn fún wa mọ́ ẹ má dẹ̀ fi rán anybody ẹ jẹ́ ká ń sìn báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti sọ tí ò wáyé ẹ jẹ́ kí wọ́n máa wá rí àwọn ohun tó ń wáyé tá a sọ báyìí ètò àti èso jáde tán wá rí pé ó ń wáyé ìgbà yẹn ni wọ́n mọ̀ pé yes àwọn ará bíi náà mọ̀ ti ń rìn gan àwọn ará ẹ wo bí tí Chief Sunday Igboho wà mélòó nínú yín ló bí ọmọ tó máa tí Sunday máa kọ́ irú ààfin tó kọ́ sí Ìbàdàn yẹn tí ìjọba ó sì destroy yẹ tí ó wàá di ẹni tó ń lọ gbérú ibi tó ń gbé yẹn mélòó nínú yín lọ́bẹ̀ lọ́rùú ẹ̀ mélòó nínú yín lọ́bẹ̀ lọ́rùú ẹ̀ ṣé kì í sọ̀rọ̀ problem yìí náà ni kí wàá ní ó jẹ́ èrè Sunday torí Ọlọ́run ìdàpọ̀ kí ni ó jẹ́ èrè Chief Sunday Igboho nígbà tó bá jẹ́ wípé at the end of everything tó bá jẹ́ pé n ta gbé lọ́wọ́ tó bá jẹ́ negative ẹ dákun ẹ sọ fún mi now Àdògán ti kú kí wàá ní ó jẹ́ èrè àwọn ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ò bá jẹ́ àwọn tí wọ́n jọ rẹ̀ báyìí sí mi rò ọ̀pọ̀lọpọ̀ rántí Àdògán mọ́ ó ti lọ tiẹ̀ ó ti lọ nìyẹn ó sì níyàwó ó bímọ kí ni ìyàwó ẹ̀ ń jẹ́ o kí ni àwọn ọmọ ẹ̀ ń jẹ́ o kò fẹ́ kẹ́ anybody mọ́ ṣùgbọ́n tá a bá sì rí Yorùbá nation yìí gbà á padà rántí lọ́la pé no ọmọ ọ̀kan tó kú nínú wa ni o ìyàwó ọ̀kan tó kú nínú wa ni o àbúrò ọ̀kan tó kú nínú wa ni o àǹtí ọ̀kan tó kú nínú wa ni o ìgbà tá a bá gbà ni justification máa wà fún wa láti ṣe nǹkan dáadáa fún àwọn yẹn torí àti nǹkan kan fún wa báyìí àṣe nǹkan kan fún wọn àṣe nǹkan kan fún wọn náà
àfáà tó kú the same thing káwá tó sọ̀rọ̀ Sunday okay èló la lè fún Sunday tó lè justify gbogbo ìyà tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn èló la fẹ́ fún ẹ̀dá torí Ọlọ́run ẹ̀yin náà sọ lọ́kàn ara yín pé okay o pẹ̀lú gbogbo ìyà tí Chief Sunday Igboho ti jẹ yìí o tá a bá rí iye báyìí fún ó yẹ kó mọ̀ràn sí pé kíní mi ò gbọ́rú ẹ̀rí láyé látijọ́ mo ti délé ayé orí kéèsì Chief Sunday Igboho ni mo ti gbọ́ pé wọ́n sọ pé kí federal government san 20 billion mi gbọ́ rí wọ́n dá ẹjọ́ lọ san 10 billion rí lójú mi ní kò sí omi ní kò wáyé rí o but lójú mi pé kí n gbọ́ sí irú ẹjọ́ yẹn pé wọ́n ní lọ san 10 billion mi ò gbọ́ rí 20 billion náà ní kíjọba ọ̀sán fún èló náà ti san sa èló ẹ̀dàkùn èló ní ìjọba ti san ẹ̀kí ló àṣọ láti pé wọ́n san 1 naira fún pátápátá bá ń tì lọ́bọ́ tó tá bá ti dé Supreme Court wá já gbogbo ìwálẹ̀ kí la ṣe àní Nàìjíríà yìí kò tutù má wà ń gbóná má wà ní ẹ jẹ́ à lọ lọ́tọ̀ọ̀tọ̀ bàbá wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe gíláàfì lọ kì í ṣe àdá kì í ṣe ọ̀bẹ kì í ṣe ìbọn kì í ṣe ìjà kì í ṣe èpè kì í ṣe èébú ẹ dákun sà gbogbo àwọn tá a ti ń bú ẹ fi justification hàn mí torí Ọlọ́run kí la ti gbà báyìí nígbà tá à ń bú àwọn tá à ń bú yẹn kí ló ṣe mílíọ̀nù ló èébú yẹn ti save sínú àpò wa ni bẹ́ẹ̀ nínú àwọn tá à ń bú yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìbá ti dára wa ṣùgbọ́n ẹ̀ ń bú ok ẹ wo àwọn èèyàn tí Nàìjíríà ti pàdánù nínú ọmọ Yorùbá ni ẹ wo àwọn èèyàn tí Nàìjíríà ti pàdánù irú èmi mò ń sọ fún yín ok ẹ wo wéè tí wọ́n fi pa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ wo wéè tí wọ́n fi pa Bọ́lá Ìgè wọn àrẹ ń tọ́pa Bọ́lá Ìgè dè mí ẹ wo wéè tí wọ́n fi pa Abíọ́lá àrẹ ń tọ́pa Abíọ́lá dè mí òun ni mo ṣe ń pariwo fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí gbogbo nǹkan tá à ń gbọ́ ò dáa mo fi fẹ́ káwọn náà rí wípé mo fẹ́ ká Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ ká rí wípé gbogbo àwọn tó ń bú wọn yẹn ìfẹ́ ni o ìfẹ́ pé ní tí wọ́n kí aburú ọmọ tó lọ ṣẹlẹ̀ sọmọ wa torí oríṣiríṣi náà ń sọ fún wa títí wa ti kún wọ́n ní tọ́ba débẹ̀ tán tòótọ́ tọ́ba dé òní ààrẹ wọ́n fẹ́ nǹkan sí lára sódà olódì ẹ̀ máa kú yóò di pé ọmọ wọn ló ń ṣèjọba lọ àtọ̀padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ àwọn kan sọ wípé irọ́ náà ń pa wọn ò ní dìbò fún Àtíkù wọn ò dìbò fún Àtíkù lọ́mọ wọn ò kì í fọmọ wọn lẹ̀ kí wọ́n dìbò fẹ́ lómi àwọn náà tó ń sọ yẹn sí wa létí ẹ̀sìn àti ní òjèrè tìyẹn sà then tá a bá wá bú wọn tọ́lọ́wọ̀n ọ̀dẹ̀ jẹ́ kí wọ́n rí wọn pa torí pé mo mọ̀ pé nínú ẹni tó ṣe dáadáa láyé nínú ọ̀ràn Yorùbá ni wọ́n wà o èèyàn gbogbo tó bá wùyàn kéèyàn gbogbo ibi tó bá wùyàn kéèyàn táìmù ẹ̀ sí o mi ní kéèyàn mọ́ táìmù ẹ̀ síbi tó bá wù nínú gbogbo ẹni tó ṣe dáadáa nílẹ̀ Yorùbá bàbá wọn Ọbásanjọ́ ṣe pírẹsidẹ́ǹtì ọdún 8 náà lórílẹ̀‐èdè èmi ò fẹ́ bú wọn ṣùgbọ́n ẹ tọ́ka sí pàtó ẹ̀ka èèyàn 5 fún mi tẹ́lẹ̀ sọ pé he made that person ẹ sọ ọ̀nà ọ̀tá oko wọn gan wọn ò ṣe lódìdí ọdún 8 what are we talking about ẹ wo iye èèyàn tó ti tara Aṣíwájú Bọ́lá Ahmed dìde ìyẹn là fẹ́ kí wọ́n kú àfẹ́ kí wọ́n pa yín dànù so àwọn tó ń bú yín yẹn kì í ṣe pé wọ́n àràbù ní ọ̀pọ̀lọpọ̀ ebú tó ń bú yín àràbù ni èmi ò lè parọ́ àràbù ni ṣùgbọ́n ó ń ta wọ́n lára bí ẹni pé bẹ́ẹ̀ bá wà pẹ̀lú wa tó bá jẹ́ pé oṣù 3 ló yẹ ká fi rí nǹkan yẹn gbà tẹ́ ẹ bá sí pẹ̀lú wa tẹ́ ẹ bá wà pẹ̀lú wa a lè rí gbà láàrin 15 days nǹkan tó bú wa àwọn tó ń bú yín nǹkan tó ń bú yín lé lórí ni ó ń ta wọ́n lára ni kì í ṣe pé bóyá àràbù ìbúlà mọ̀ kán ń bú yín náà so èmi dẹ̀ ń fi àsìkò yìí àpì sáwọn sí wọn náà mo wá àpì sí bàbá wa Chief Bọ́lá Ahmed Tinubu ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí wọ́n lo ẹ̀mí yín bí wọ́n ṣe lo ẹ̀mí àwọn aṣíwájú wa bọ́n ṣe pa wọ́n dànù yẹn pẹ̀lú ògo Ọlọ́run ó fi ẹ̀mí òǹtọ̀ wọn àti tọmọ ẹ̀ di o tọrọ ọmọ Yorùbá ni Yorùbá láwọn adé jà fún lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò fẹ́ kí wọ́n bá tẹnìkan jẹ́ o mi ò sọ eléyìí nítorí bọ́n fẹ́ padà sínú òṣèlú mi ò padà jọyìn òṣèlú olóṣèlú káríkárí mẹ́mbà òṣèlú ni mí ṣùgbọ́n mo ti kúrò bẹ́ẹ̀ bọ́ níta rí ni mò ń sọ yẹn mi ìfẹ́ kí bàbá Bọ́lá Ahmed bínú pé àwọn èèyàn ń ṣépè fún wọn ṣe kinní kan gbogbo èpè tó ń sẹ́yìn èpè láti ò lè mú àgbọ̀nrín ni
nítorí pé ó ń dùn wá pé nírú ẹni báyìí tó lè wà láàrin wa tí kìíní ó yà kíákíá ara tó ń ta wọ́n tán fi ń ṣépè nìyẹn ó dẹ̀ sọ fáwọn yẹn ẹ mọ̀ ṣépè mọ́ ẹ mọ̀ ṣépè mọ́ tó bá jẹ́ pé plan wọn náà ni pé òkè o tí tó bá dàsìkò ògbó ọmọ àwọn làwọn máa dìbò fún ẹ jẹ́ wọn ó ṣe bẹ́ẹ̀ ṣe bọ́ ọmọ tí wọ́n padà wálé láàyè so ṣé tó bá padà wálé láàyè ṣé wọn ò lè padà sínú struggle wa yìí tí ó bá ti tẹ̀ wá lọ́wọ́ ṣé wọn ò lè padà sínú struggle wa yìí ṣùgbọ́n nígbà míì kàkà ń bú ọmọ abúlé ní àwọn ọmọ Yorùbá máa ṣe pẹ̀lú gbogbo tẹ́ ti sọ sí mi yẹn so ẹ̀yin tó lè ní kí n wá nǹkan tí mo fi ń pa ká má pariwo nìyẹn tí ò tó ń bọ̀ á sẹ́kù ẹni tí ò tí ì join wa lónìí yóò padà join wa lọ́la nídìí wàhálà kankan rẹpẹtẹ tó bẹ́ẹ̀ ẹni tí ò join wa lónìí ó ń bọ̀ padà join wa lọ́la so ẹ jẹ́ ká fi sùúrù ṣe kínní yìí o ẹ jẹ́ ká fi sùúrù ṣe kínní yìí o mo dẹ̀ fẹ́ kẹ́yìn àgbààgbà yẹn ẹ wọ́nà àwọn èèyàn wa o kí wọ́n bá olóṣèlú fa wàhálà kí wọ́n lójó olóṣèlú ọlọ́ ń lọ tiẹ̀ káwa lọ ń lọ tiwa by the time tá a bá kíláàsì lẹ́ẹ̀kínní ẹ̀ẹ̀kejì àwọn èèyàn máa sá padà o nídìí àti kíláàsì pẹ̀lẹ́ ìdìbò tó rà bá àyàn já o nǹkan tó wà lọ́kàn tiwa làwa gbọ́kànlé o nǹkan tó wà lọ́kàn wa tá a fẹ́ ṣe làwa ń ṣe o bí nǹkan tó wà lọ́kàn tiwọn náà bó ṣe yẹ pé làwọn ń ṣe báwọn ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ àbáwọn olóṣèlú náà ṣe gbọ́dọ̀ rí nìyẹn wọn gbọ́dọ̀ rí wa rí pé wọ́n ń takò àwọn eléyìí ó yẹ ká pa wọ́n ni téèyàn bá rí wa bẹ́ẹ̀ gbogbo ohun tí jẹ́ ilẹ̀ Odùduwà yìí yóò dà fún ru ẹni bẹ́ẹ̀ tó bá bìlí pé pípa làwọn àwọn tí wọ́n gbé Yorùbá Nation dání yẹn tó bá bìlí pé pípa ló tọ́ sí wọn tàbí ká máa bá wọn jà gbogbo ohun tí gbé ní jà ó gbé wà ń jà against yín so èmi ò fẹ́ ká bá yín jà ní ìdẹ́fẹ́ kí náà bá wa jà èyí ẹ máa ṣe ti yín lọ káwa náà máa ṣe tiwa lọ níwọ̀n bá àgbàtà bá ti ń jọ ń sọ̀rọ̀ á padà ní àjọsọ yé ẹnìkan padà join ẹnìkejì so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ jẹ́ ká ṣọ́ra. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo tún fẹ́ pè wá sí àkíyèsí kan tó ga jù àwọn gómìnà wa ní ìpínlẹ̀ Yorùbá ìpínlẹ̀ tí àwọn gómìnà tí wọ́n ń ṣe ìṣàkóso lọ́wọ́ nípínlẹ̀ Yorùbá àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí ṣe rí kò sí bí wọn ó ṣe dárúkọ Yorùbá Nation náà ọmọ Yorùbá lẹ́yìn náà kò sí bí wọn ó ṣe bà ilẹ̀ Yorùbá jẹ́ àwọn mọ̀lẹ́bí wọn bàjẹ́ kò sí bí wọn ó ṣe dá ilẹ̀ Yorùbá rú ilẹ̀ yín náà dàrú àwọn gómìnà tí wọ́n wà ní ìpínlẹ̀ Yorùbá ẹ máa ń sahun sí ọ̀rọ̀ ẹ̀mí tó bá mà ṣẹlẹ̀ tán tí yín ló máa jù torí ṣe mọ̀ wípé nígbà kan tí ọ̀rọ̀ COVID-19 wáyé ẹ rí wípé ilé àwọn big men làwọn èèyàn yàtọ̀ ti ń lọ kó oúnjẹ wọn ò lè yálé tèmi torí ẹ mọ̀ pé oúnjẹ làwọn ń wá wọn ò dẹ̀ lè bá nǹkan kan nú ẹ̀ pátápátá wọn ó gbé bóyá ìlàjì ráìsì tí mo jẹ kù bọ̀ wọ́n mọ̀ pé ilé àwọn kan wà táwọn ọba ráìsì yẹn táwọn lè bá over 100 ibẹ̀ ni wọ́n lọ ẹ̀yin náà ẹ bẹ̀rù ogun ẹ mọ́ ti torí pé ẹ wà nípò gómìnà lọ́wọ́lọ́wọ́ lónìí ẹ mọ́ rò pé ẹ ti gungi ẹ ti rẹ́yìn ayé nìyẹn ọ̀rọ̀ nípa ààbò ṣé bí wọ́n ní àwọn gọ́fúnà ní security ṣe mọ̀ pé n tí mò ń sọ yìí sìn mò ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mi ì sọ̀rọ̀ gómìnà bòmí àwọn gómìnà tí wọ́n ń ṣe àkóso nílẹ̀ Yorùbá ni mò ń bá sọ ilé yìí bàbá wa Gani Adam Ààrẹ Gani Adam wọ́n ti dúró gẹ́gẹ́ bí ọmọ ogun kan bàbá wa Aare OKIKIOLA Àgbẹ̀kọ̀yà wọ́n ti dúró gẹ́gẹ́ bí ọmọ ogun kan Sunday Igboho ó dúró gẹ́gẹ́ bí ọmọ ogun kan kí n pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní bàbá ogun kan bàbá ogun kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo wa la mọ̀ ibi tí
Chief Sunday Igboho wà sí wọ́n dẹ̀ ti la foundation ọ̀rọ̀ yìí sílẹ̀ ká máa mọ léle lórí ni. Now a ti wá ń gbọ́ lọ́tún a ti ń gbọ́ lọ́sì wípé àwọn pààyàn yìí ti kún inú igbó wa ẹ̀yin gómìnà. Àkọ́kọ́ mi ní sáláì dúpẹ́ lọ́wọ́ gómìnà Ondo State torí wọ́n sọ̀rọ̀ wọn dáadáa lórí ọ̀rọ̀ security pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn. Ilé ayé yín ò ní bàjẹ́ ẹ̀yin ti rí pé tẹ́ bá kú lórí ipò yẹn náà ibi tẹ́ belong ibi tẹ́ máa wà náà nìyẹn nílẹ̀ fi ń ṣe yẹ. Mo dẹ̀ fẹ́ káwọn yòókù náà ò rí bẹ́ẹ̀. Ìgbà yìí tán lọ bí òréré o ẹ mọ̀ pé even kọjẹ́ pé ọdún mẹ́jọ tí kálukú yín ní kọjẹ́ pé ọjọ́ mẹ́jọ péré lẹ tí ìlú ọdún mẹ́jọ yẹn padà tán náà ni o. Ẹni tó bá jẹ gbèsè tó dá 20 ọdún kó mọ́ yọ̀ ẹni tí wọ́n bá jẹ ní gbèsè tí wọ́n dá 20 ọdún fún kó mọ́ bànújẹ́ o bọ́ bá pẹ́ títí 20 ọdún ń bọ̀ wá kọlà o. Gbogbo yín náà ẹ padà gbogbo ẹni tó bá gẹṣin yóò padà rìn ilẹ̀ ni o bí èèyàn gun mọ́tò yóò padà rìn lórí ilẹ̀ ni o torí mọ́tò ò ní gbé yín wọnú yàrá yín o. Ẹ̀yin dẹ̀ ni chief security state yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá wa Ààrẹ Gani Adam ó mọ iye àwọn èèyàn tán ti fọ́ndà sínú igbó láti máa protect life and property àwọn ọmọ Yorùbá. Bàbá wa Òkìkíọlá ti Àgbẹ̀kọ̀yà wọ́n mọ iye àwọn èèyàn tán ti kó dànù gbóǹsì tó jẹ́ pé láti protect life àwọn ọmọ Yorùbá. Àwọn Vigilante wọ́n mọ iye àwọn èèyàn tán ti kó sínú igbó báyìí tó jẹ́ pé bíi pé inú igbó ni gbogbo àwọn tí mò ń sọ yìí ń gbé ni. Ọ̀rọ̀ pé èèyàn ń líkì security wa kọ́ lélẹ́yìí. Àwọn tán fẹ́ wá bá ọjà náà ti mọ̀ pé àwa náà ti múra wọn. Tí orí wọn bá dẹ̀ fẹ́ burú kí wọ́n máa bọ̀. Ṣùgbọ́n n tí mo fẹ́ sọ rèé gbogbo àwọn ọmọ tí ibà Gani Adam kó dà sínú igbó yẹn níbo ni Gani Adam ti ń gba sálárì tí ó fi máa bọ́ àwọn ẹni yẹn bọ́ ìyàwó wọn tó wà nílé. Àbíjọ́ táwọn bá ti wá ní feelings lójú ogun tàbí níbi inú igbó tí wọ́n lọ bá wa dúró sí láti ní feelings pé ebi ń pàyàwó àtọmọ àwọn ńlé ṣé wọn ò ní padà wálé. Bàbá wa Ààrẹ Òkìkí tí mo sọ fún yín wípé àwọn náà kọ́ ọmọ ogun dà sínú igbó àwọn ọmọ ogun tí wọ́n kó sínú igbó ìwọ̀n nìkan lọ máa pààyàn kán máa lọ protect kán máa lọ bá àwọn tí wọ́n fẹ́ wá bá àwọn mọ̀lẹ́bí tí wọ́n fẹ́ wá pa mọ̀lẹ́bí wa fani àwọn táwọn náà kó dànù igbó yẹn tó bá pẹ́ tó yá bóyá tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ wọ́n fún wọn tẹ́gbẹ́ Àgbẹ̀kọ̀yà fún wọn tàbí tí OPC fún wọn lọ́ndà ti Ààrẹ Gani Adam nígbà tó bá tán lọ́wọ́ wọn táwọn náà dẹ̀ rántí pé ìyàwó àtọmọ wà nílé wọ́n padà wálé wọ́n wà struggle lórí bí ìyàwó àtọmọ wọn ó ṣe jẹun. Now sálárì wo ni àwọn ọ̀gá yẹn ń gbà àwa tá a jọmọ ẹgbẹ́ wọn náà là ń dá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi ń ṣe iṣẹ́ yìí tí wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ tó bá dẹ̀ yá tó bá yá ń sìn agbára ò ní fẹ́ ka mọ́ ẹ sì ń wò wọ́n ràn àtàwọn Vigilante náà táwọn náà kó àwọn èèyàn wọn dànù gbó láti protect life àwọn èèyàn wa ẹ sì ń wò wọ́n ràn títí tí ó fi dijọ́ tí ebi pa wọ́n tẹ́bi bẹ̀rẹ̀ sí ní pàyàwó àtọ́ wọn mọ́ wọn lé tí wọ́n withdraw wọn kóògùn ó wá gbẹ̀yìn wọlé bá wa ẹ̀dẹ̀ ń wò wọ́n ràn ẹ̀yin gómìnà. Ọ̀rọ̀ Yorùbá nation ọ̀ Nàìjíríà nǹkan lélẹ̀ tí mo ń sọ yìí àkọ́kọ́ ẹ ti di gómìnà it is your right and responsibility láti protect life wa your primary work ni life and property it's the first thing on the list life and property of your citizenry àwa dẹ̀ ni citizenry yẹn now ṣé ẹ̀yin ìjọba yẹn ẹ̀ sì lajúlẹ̀ ṣé ẹ̀ sọ pé nítorí pé
Ìbà Gani Adam torí pé OPC ló ń ṣe ẹ sọ pé nítorí pé bàbá wa Òkìkí torí pé Àgbẹ̀kọ̀yà ló ń ṣe wọn sínú olóṣèlú tàbí kan ẹ ti torí ìyẹn lẹ́ẹ̀bà máa wò wọ́n ràn ibi tápá tí wọ́n bá wá kadé yóò wá stop síbẹ̀ so irú àwọn yẹn ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa dágbé wọ́n máa dáfà àwọn tí wọ́n jẹ́ ọ̀gá fáwọn fìjìláńtì wọ́n ń ṣe tiwọn lọ́wọ́ báyìí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá fún OPC bàbá wa Ìbà Gani Adam wọ́n ná owó yẹn lọ bó ṣe wù wọ́n báyìí bàbá wa tó jẹ́ ààrẹ Òkìkíọlá ó ná owó tiẹ̀ lọ nígbà tán bá náà tó wà lọ́wọ́ wọn tán tó bá tán àwọn tán ná lé lórí wọn ó withdraw tán bá dẹ̀ ìgbà tán bá wá withdraw yẹn owó tó wá yẹ kẹ́ ẹ ná ẹ wà ná ta 20 ẹ̀ agbára yín ò ní ká mọ́ ṣùgbọ́n gbogbo gómìnà kì í gómìnà tó bá jẹ́ pé ẹ̀mí wa ò jọ lójú tí ẹ̀mí wa ò bá jọ lójú gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí wa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ lọ́lọ́run ó jẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ wọn gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí àwa tí ó yẹ kẹ́ ẹ protect life and property wa tẹ́ ẹ protect ẹ̀ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí wa Ọlọ́run ó jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ yín náà ẹ rí i pé mi ò ṣe pé bẹ́ẹ̀ yẹn responsibility yìí láti take care wa kí àbúrò mọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá ti wá gbà láti take care wa gbogbo tó bá ti wá ṣẹlẹ̀ sáwa nítorí ṣe ojúṣe yẹn gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa Ọlọ́run ó jẹ́ ó ṣẹlẹ̀ sáwọn ọmọ yín Ọlọ́run ó jẹ́ ó ṣẹlẹ̀ sí gbogbo mọ̀lẹ́bí yín ẹ tún lè pèpè nìyẹn o ntọ́ bá wù yín ní kẹ́ sọ́dà o ntọ́ bá wù yín ní kẹ́ sọ́dà ẹ̀yin lè wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí bó tẹ̀ ti wulẹ̀ kó rí bá a ti ẹ̀ ń jà fún Yorùbá nation sìn kẹ́ tó dórí oyè yẹn ọ̀pọ̀lọpọ̀ wa náà la dìbò fún yín ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá a wà ní Yorùbá nation lónìí la dìbò fún yín ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá a jẹ́ olóṣèlú náà dìbò fún yín ìbò àwọn Yorùbá nation àti ti olóṣèlú ńlá papọ̀ tẹ́ fi dórí oyè so ẹ lè yẹ ẹnìkankan ní pọ̀sìn ní ti yín ẹ dẹ̀ rí pé látijọ́ tá a ti ń sọ̀rọ̀ à ń bú yín àwọn èèyàn wa tó ń búyàn tí mò ń dá lẹ́kọ̀ọ́ pé kí wọ́n mọ̀ búyàn mọ́ yẹn wọ́n à ń bú yín ẹ dẹ̀ wà lórí oyè ṣùgbọ́n orí oyè tẹ́ ẹ wà a mọ̀ pé ọmọ Yorùbá ni yín ṣé òkè ṣé tá a bá ní wọn lé yín ṣé ń kọ́ lọ Haúsá wa bọ́ wa kọ́ wa ṣe gómìnà lọ́yọ̀ọ́ ni àbí kọ́ lọ mọ́ Yíbò wa bọ́ wa kọ́ wa ṣe gómìnà lọ́yọ̀ọ́ tàbí lẹ́kọ̀ọ́ ìjà tó lè wáyé láàrin àwa pẹ̀lú yín tá a fi lè bú yín tàbí tá a fi lè sọ̀rọ̀ tí ò dáa ni pé kẹ́ ẹ mọ̀ ṣe dáadáa tó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ru ẹ ṣe fọ́mọ ẹ má run owó yín sídìí òṣèlú nìkan ẹ run owó yín security vote yẹn ẹ run sórí ọ̀rọ̀ security gbogbo àwọn èèyàn tí wọ́n kódà sínú igbó yìí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní protection wọn tán bá yìnbọn fún wọn ìbọn ò ní bá wọn ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn ti wá tí wọ́n bá jẹ́ 20 nìkan táwọn tí ń bọ̀ wá bá wọn tí wọ́n jẹ́ 100 tí wọ́n kó bọ̀ lọ́wọ́ tí wọ́n wáyé gbogbo ìbọn 100 tí wọ́n rí pé ìbọn yẹn ò bá wọn ságbára 100 èèyàn ò ní ká èèyàn mẹ́wàá ṣé táwọn ọ̀bọ̀ wá tí ṣé ògùn pé kíbọn ọmọ wọlé sára tiwọn nìkan náà ni àwọn gbẹ́kẹ̀lé gbogbo preparation tó yẹ kẹ́yìn ṣe èyí náà bá wa ṣe lábẹ́nú gbogbo tó yẹ kẹ́ ṣe fún àwọn security outlet wa yìí pẹ̀lú gbogbo tẹ́yìn náà ń gbọ́ tẹ́yìn náà ń fi ti yín gbọ́ yìí ẹ bá wa ṣe ẹ bá wa empower Ìbà Gani Adam lórí ọ̀rọ̀ àwọn ọmọ OPC ẹ bá wa empower bàbá wa Òkìkíọlá Àrẹ̀mú lórí ọ̀rọ̀ ti àwa Àgbẹ̀kọ̀yàdé ẹ bá wa empower àwọn Vigilante náà through ẹni tó ń ṣàkóso wọn ló bá tán ní ò bá sí làbáríkú ọmọ làbáríkú aya làbáríkú ìyàwó làbáríkú mọ̀lẹ́bí mọ̀ ń ta fẹ́ nìyẹn àní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé èèyàn ń jẹ gómìnà nítorí kọ́ lè máa háwó fáwọn aráàlú ẹ̀ ń jẹ gómìnà nítorí kẹ́ ẹ lè provide the enabling ground fún wa láti strive ni and that is what we are asking for we are not asking anything above that so tó bá jẹ́ pé ẹyọ kan yẹn náà lẹ́ẹ̀lẹ́ ṣe kò ní dáa tó because bó ti wulẹ̀ òkèrè tó ẹ̀ ń gba owó security now ẹ jẹ́ ká náà sórí security ẹ má jẹ́ kí wọ́n wá pa gbogbo àwa tá a dìbò fún yín débi tẹ́ ẹ wà yẹn
ẹ̀yin náà ń gbọ́ bí wọ́n ṣe ń pariwo at least ẹ sáà ń gbọ́ lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ti sọ tẹ́lẹ̀ sẹ́yìn náà ló ti ń ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti sọ sẹ́yìn náà ló ń padà ṣẹlẹ̀ yìí èyí tí wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà yóò padà ṣẹlẹ̀ ìgbà tá a bá wá n tó lè prevent ẹ̀ sílẹ̀ tí ò sí prevention fún báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ èmi bẹ̀ yín gómìnà o èmi bẹ̀ yín gómìnà o ẹ má fi ọ̀rọ̀ olóṣèlú wọ ọ̀rọ̀ security o ẹ pé àwọn èèyàn tó bá yẹ kẹ́ ẹ pé o ẹ pé Ìbà Gani Adams o ẹ pé ọ̀rọ̀ wa Òkìkíọlá o ẹ pé olórí àwọn Vigilante o then gbogbo tó yẹ kẹ́ ẹ ná lórí Àmọ̀tẹ́kùn ẹ lọ́ọ́ náà lé wọn lórí o àwọn Àmọ̀tẹ́kùn yẹn ń ṣe iṣẹ́ gan gidi ni o kọ́ lọ lédùmarè kọ́ mọ́ dá ẹ̀mí wọn légbodò ṣe mọ̀ pé àwọn yẹn ń sìn náà àwọn fi ilé àtọ̀nà wọn sílẹ̀ wọ́n fi ìyàwó àtọmọ sílẹ̀ wọ́n ń lọ fún ìdáàbòbò ti ìyàwó àtọmọ ti gbogbo wa tó wà nù ilé wọ́n ń lọ fi ẹ̀mí ara wọn ja ìjà yẹn ṣe mọ̀ pé kò yẹ kí wọ́n ronú ṣe mọ̀ pé kò yẹ kébi ó pa wọ́n ṣe mọ̀ pé n tó ń kó bá wa lórí ogun àwọn Boko Haram tá à ń jà lọ́wọ́lọ́wọ́ ni pé ebi ń pa àwọn èèyàn tá ń kó lọ jagun nígbà tẹ́bí bá dẹ̀ ti pa ẹni tí ń kó lọ jagun tẹ́bí bá ti pa àyàn jù yóò ṣe tí ò yẹ kó ṣe yóò gbàbọ̀dẹ̀ ok èló lámì ń san ká ní ẹ̀ ń san 90,000 àbí 100 ẹjẹ́ àṣọpá ẹ̀ ń san 100,000 fún àwọn àmì kéékèèké tẹ̀ ń kó lọ jagun yẹn 100,000 ó sì níyàwó ó lọ́mọ ó ní gbogbo ẹ̀ ń lé ẹ̀ ṣẹ̀ fún ní 100,000 ogun ní dẹ̀ ń lọ fèsì ogun tó dẹ̀ ń lọ fèsì yìí nì ó lè má dé àwọn ogun yìí sì rè àwa ni wọ́n ń kó kojú ogun àwa àtàwọn ọmọ Ìgbò náà ń kó kojú ogun tó láwọn ti di lọ́gàá kò sí ọmọ kéékèèké ò sí láàrin tiwọn mọ́ púpọ̀ ẹni tí ó bá wọlé níjọ́ kan náà ọmọ Yorùbá tó bá wọlé níjọ́ kan náà pẹ̀lú ọmọ wọn tẹ́jọ wọlé sí sójà tàbí ọlọ́pàá níjọ́ kan náà kó tó ọdún méjì ọmọ yẹn ó ti di ọ̀gá èkejì rẹ̀ tọ́jọ́ ọmọ tiwa so àwọn ọmọ tiwa ni wọ́n ń dà á lọ wájú lọ da ogun àwọn ọmọ wọn kọ̀ọ̀kan ni wọ́n kàn mix síbẹ̀ now tẹ́bí bá ti wá pa àwọn ọmọ wọn yẹn náà wọ́n gbàbọ̀dé kò sí ìfọmọ Yorùbá láti lọ gbàbọ̀dé mẹ́yẹn ìkọ́sí ń bolómọ̀ ṣé wọ́n kàn gbé wá síbẹ̀ ni fún bí oṣù méjì àbóṣù mẹ́ta kan lọ́wọ́ síbẹ̀ fún kí ló ta lọ́mọ̀ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n mojú rẹ̀ nígbà tí ebi bá pa wọ́n gbàbọ̀dé wọ́n gbowó lọ́wọ́ Boko Haram wọ́n máa mọ iye sójà tí wọ́n ti mú tí wọ́n ń gbàbọ̀dé tó jẹ́ pé wọ́n á ní eléyìí ló máa ń fún àwọn Boko Haram lọ́wọ́ kò ìyẹn ò lè má ṣẹlẹ̀ gbogbo nta fi fẹ́ ya kúrò Nàìjíríà náà nìyẹn kò sí bí yẹn ò ṣe ní ṣẹlẹ̀ ìdí tí ò fi sí bí ò ṣe ní ṣẹlẹ̀ ni wípé èló lẹ̀ ń ṣe fáwọn sójà pẹ̀lú ẹ̀mí wọn tí wọ́n fi ń bọ ikú yẹn ẹ̀mí wọn tán gbé ẹ̀mí lọ bá ikú kéèyàn mọ̀ pé ẹnìkan kó AK-47 AK-49 lọ́wọ́ bí mo ti wulẹ̀ kí n lóògùn ìbọn tó mí nígbà bẹ̀ lọ àwọn òtò wá lóògùn wọn ní gbogbo ẹ̀mí wọn ẹyọ kan yẹn náà wọ́n lè tún lọ fi dígun fún wa àwọn máa jìyà àwọn ọ̀gá wọn máa lówó wọ́n máa sanra ẹlòmíín máa ti kú níṣẹ́ láti bí ọdún 4-5 sẹ́yìn wọ́n dẹ̀ ń gba sálárì ẹ̀ lọ ìyàwó dẹ̀ tí ì rí nǹkan kan gbà sálárì gangan wọn san fún ìyàwó débi wọ́n tẹ̀ wá sanwó pé ọkọ ẹ̀ kú lẹ́nu iṣẹ́ ntòrọ́ǹgì ti pọ̀ ju ntòrọ́ǹgì yìí làwọn afẹ́ kí wọ́n control nígbà tá a ní ká control ẹ̀ tí wọ́n control la fi ní okay ẹ jẹ́ ká dúró ní segment by segment káwọn ọmọ Yorùbá dúró káwọn ọmọ Ìgbò dúró kẹ́yìn náà dúró nǹkan tí kálukú yín wá gbájọ ń rí èyí tó bá jẹ́ ntajọ pinnu pé a máa fi ran national federal lọ́wọ́ ká máa fi ran ẹ tó lẹ́yìn nígbà yẹn ẹ jẹ́ kálukú ọmọ lọ́nà ẹ̀ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ni ṣé àìmọye state kan ni àìmọye country kan ni ò tó state ẹyọ kan nínú gbogbo state táwọn tá a ní nílẹ̀ Yorùbá ni àìmọye country tó dá dúró sí tí ò tó state ẹyọ kan nínú tí ò tó population wọn ò tó population state kan nílẹ̀ Yorùbá kí ló ń ṣe wá ẹ dákun ẹ jẹ́ ká ronú pánsá òfúra ó jára ni àjà òfúra àjájì bónlé náà bá wá kọ̀ tí òfúra ó lè kó ṣe rí
mo fẹ́ fi ìdùnnú mi hàn sí àwọn èèyàn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn èèyàn tí mò ń sọ yìí wọ́n fún mi lówó o, ṣùgbọ́n tán sọ fún mi, ẹnìkan pè mí ní òní, inú mi máa dùn o, ó jẹ́ kí n feel important, ó jẹ́ kí n mọ̀ pé àwọn èèyàn kan mọ rírì apart from àwọn tó ń send owó sí mi náà, ó jẹ́ kí n tún mọ̀ pé àwọn míì tó ń wà tán tí wọ́n tó mọ rírì iṣẹ́ tí mò ń ṣe. Wọ́n fún mi ní $1 o, kí ẹgbẹ́ tí wọ́n fún mi lówó o, ṣùgbọ́n ó jẹ́ kí n mọ̀ pé mo important, ó jẹ́ kí n mọ̀ bí ọ̀rọ̀ mi yìí ṣe ń rìn tó àti iṣẹ́ tí ọ̀rọ̀ mi yìí ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ó sọ fún mi. Èyí tó wá jẹ́ kó dùn mọ́ mi nínú jù ni pé ó wá ní ẹ̀yin tẹ́ ẹ ní face tó yẹ pé Nàìjíríà ní gbogbo nǹkan tí a sọ yìí ti ń ṣẹlẹ̀. Bó àwọn tá à ń bá ṣe dúkùú yìí Nàìjíríà náà wà, Nàìjíríà náà lẹ́yìn sì tún wà, ẹ sì tún gbójú yín jáde despite the fact pé gbogbo ayé mojú yín. Ẹ wo ibi tẹ́ni yẹn bá mi ronú dé. Mo ṣàdúrà fún wọn gan o. Ṣé rí kúṣẹ́ ló mọ mo rí ṣẹ́ yá, ẹ mọ̀ pé irú ẹni yẹn ká ní mo lówó lọ́wọ́ wàláhì mo lè ní kán send account number sí mi kí n send owó sí wọn. Mo fi Ọlọ́run Èdùmàrè búra because irú àwọn nǹkan tí irú mi náà lè máa gbọ́ tínú mi ó fi máa dùn pé yes àwọn èèyàn sàmọ́ rírì tí mo ń ṣe apart from àwọn tó ń send owó. Irú àwọn nǹkan tí mo lè máa gbọ́ nìyẹn. Bọ̀bẹ́ lómi ó bá pè wá nù yín bí mo ṣe sọ̀rọ̀ tí mo ti dárúkọ Tinubu nínú kìíní yẹn, ẹlòmí ò ti fẹ́ kú, ẹlòmí ò ti yàgbé ara problem gbèsè ayé ti ẹni yẹn. Ìwọ kọ́ ló mú mi wá bí o mú mi wá Yorùbá Nation, mi ò mọ wá náà Yorùbá Nation. Ntí ọba bí ẹntí kálukú bá ń ṣe àwọn tó ní ọpọlọ jù wá lọ wọ́n á máa judge kálukú, so ó dìgbà tí kí Yorùbá Nation tó tò. Nǹkan kan wà, nǹkan méjì ni. Àkọ́kọ́, ẹ máa recognize your own media. Àwọn media yẹn ẹ máa wá sọ wípé àwọn tẹ́ accredit lélẹ́yìí o, ẹ ju list wọn. So tẹ́ bá ti ju list wọn pé àwọn tẹ́ accredit ni, even bẹ́ẹ̀ mi ò bá sí lára àwọn tẹ́ accredit, Ọlọ́run Elédùmarè gbọ́ kò débi mi inú, màá mọ̀ ṣiṣẹ́ mi lọ lábẹ́nú. So kò ní jẹ́ pé anybody ó kàn máa jáde sórí kíní anyhow, nǹkan tí àti ẹ̀ tí smell ẹ̀ kò ní pé a fẹ́ lọ gbà láàárọ̀ ọ̀la. Ẹ sì sà Yorùbá Nation process ni o. Ìwọ tó o bá mọ̀ pé o ready láti bọ́ wa follow process yẹn, tẹ̀lé wa. Ìwọ tó bá jẹ́ wípé ọbẹ̀ tó ti jiná lòun wá, kúrò, má bà ilé ayé wa jẹ́, má bà ọjọ́ iwájú wa jẹ́. Ẹ jẹ́ ká wá fèsì ẹ̀. Àwa ò dájọ́ o, mo lè sọ fẹ́ yẹn síwájú wa náà. Ẹ má dájọ́ lé alọ́wọ́ mọ́ o. Ẹni tí tẹ bá fẹ́ ṣe, gbàtí kìí ṣe pé tẹ bá ní ìdíwà, ẹbí individual náà lè máa pè kókójọ yín. So àwọn individual tẹ bá pè nígbà tẹ bá parí nǹkan tẹ lọ ṣe, àwa náà ò rí, kò ní ìdí pé ẹ̀yin kọ́lẹ̀ tó nídìí àti sọ́mọ́ láti rí pé àwọn ọ̀gá wa ti ṣe báyìí o, àwa náà máa dún, àwa máa sọ̀rọ̀. But nígbà tẹ bá sọ pé ẹ máa ṣe nǹkan lẹ́yìn tọ́dọ̀ ní tẹ́wọ̀n rí kankan ọ̀la wọ́n rí kankan ọ̀túnla, àwọn ọmọ yín kan dẹ̀ wà, àwa ọmọ yín kan wà tó jẹ́ wípé ntí ò ṣeéṣe ní ntí ò bá nǹkan míì tí ò ní ṣeéṣe ní 20 years láti sọ pé ń là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, whereas àwa yẹn dẹ̀ rí ntáàjẹ là ń wá, kì í ṣe pé ẹ̀mí kárí Yorùbá Nation gbà gangan ló wà ní máìdì wọn. So mo bẹ̀ yín ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin alágbára tẹ́ wà nílẹ̀ Yorùbá, mo ti ń pariwo ti pẹ́ o. Ẹ̀yin ọba, ṣé ẹ mọ̀ pé inú mi ò kì í dùn bẹ́ẹ̀ anybody bá ń bú yín, nítorí pé mo mọ̀ wípé ordinary chairman local government lè yọba. Tí wọ́n bá dẹ̀ yọba kan kú òǹbẹ̀, ṣé bàbá tèmi ni wọ́n fi ibẹ̀ ni? Ẹ bá ti ẹ̀jẹ̀ bàbá tèmi ni wọ́n fi ibẹ̀, ṣé nǹkan rí náà ni kémi ó ní kí wọ́n yọ ẹnìkan kan fi bàbá tèmi síbẹ̀? So tí ọba wa jẹ́ nǹkan rí, sọ yẹ kí inú mi ó dùn pé kí wọ́n yọ ọba kan. Ṣùgbọ́n a ti ń hàn wọ́n lé mọ̀ jù, a ti ń sọ oríṣiríṣi ń pa wọn jù, a fún wọn ní opportunity láti ti lè ṣe nǹkan kan lábẹ́nú. Opportunity abẹ́nú ni ká ẹ jẹ́ ká fún wọn náà. Gbogbo àwọn ọba yìí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti di multimillionaire tí wọn ò lè tòṣì mọ́ ká tó dórí ipò yẹn náà. Ọba míì wà tó lè ní okay irú àwọn èèyàn tó ń sùn sínú igbó yẹn, okay ẹ fún mi ní list èèyàn 100, màá máa sanwó oṣù fún.
tí ó lè máa fi bọ́yàwó tó máa fi bọ́mọ àwa gbogbo ìlú ló dẹ̀ ń protect ṣé ẹ rò pé irú yẹn lè ṣẹlẹ̀ ni ṣé ẹ mọ̀ pé àwọn ọba wa kan wà lọ́tọ́ ní irú owó yẹn ni kí ló wá jẹ́ pé èébú nìkan eyín ẹ̀ tí ẹ̀jẹ̀ á fi wọ́n lára balẹ̀ ẹ wá jẹ́ káwọn èèyàn tó bá lè sọ̀rọ̀ àwọn èèyàn tó ní ọpọlọ náà wá kí wọ́n meet wọn individually tí èsè láláriwo tẹ́nìkan kan ò ní mọ̀ pé àwọn kan tiẹ̀ lọ síbì kan ẹ jẹ́ kí wọ́n jọ bá wọn sọ̀rọ̀ á máa rí nǹkan gbà lọ́wọ́ wọn wọ́n máa ṣe dáadáa wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa openly báyìí lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n ó yọ wọn bí ẹyọ jìgá ni tábà tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó fi wọ́n lọ́rùn lẹ̀ ẹ̀yin ọba wa náà ẹlẹ́kejì tí mo máa pè yín rèé ẹ̀yin bàbá wa ọba tí tá a mọ̀ pé ò lè jáde síta kó wá in support wa kó má condemn wa o ọba tó bá ti condemn wa fúnra ara rẹ̀ ló pe ogun o yóò dẹ̀ rógun o èmi ò ní dandan kẹ́ ẹ síwájú wa gbé placard pa àǹfẹ́ Yorùbá nation mi ìlẹ̀ ní kẹ́ ẹ bá wa campaign pé àǹfẹ́ Yorùbá nation mi ní kẹ́ ẹ bá wa campaign ṣùgbọ́n ẹ fi ọkàn yín tẹ̀lé wa ẹ fi ọkàn yín tẹ̀lé wa ẹ mọ̀ pé ẹ wà nínú àwọn tá à ń jà fún ara ọba ni wọ́n ti yọ ìjọba òun ní ọ̀wá jẹ́ kọ́ba ó gbádùn mọ́ ara ọba náà ti yọ ìjọba ni ọba wa ń sìn padà èyí náà wo bó ṣe rí so bí rẹ̀ ò ṣe ní wáyé mọ́ inú nǹkan tá à ń try láti ṣe a dẹ̀ ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run wípé gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe ẹ bá wa ṣe o ẹ bá wa ṣe ojú òní tì yín o àwọn èèyàn tó reasonable kọ̀ọ̀kan máa meet yín lábẹ́nú gbogbo tẹ́yìn náà bá lè ṣe láti ran security ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ bá wa ṣe ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ó ń bọ̀ yẹn àwọn amẹ́ tí wọ́n ń lọ ọkọlù ó lè jẹ́ family ọba ni ó lè jẹ́ ọmọ ọba ni torí àwọn ọmọ olówó náà ni wọ́n máa ń tágẹ́ẹ̀tì jù tí wọ́n mọ̀ pé apart from káwọn gbẹ̀mí wọn àwọn ò torí nǹkan kó ń lé wọn therefore tẹ́ bá protect wa àwọn ọmọ yín ẹ̀ ń protect àwọn ọmọ yín ẹ̀ ń protect family yín mọ̀ nìyẹn ẹ dákun torí Ọlọ́run yín ọba wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìwọ tó bá mọ̀ pé àwa náà ti mọ̀ pé èmi mọ̀ kì í ṣe gbogbo wa èmi mọ̀ pé ẹ lè jáde láti sọ̀rọ̀ fífọ̀ wa ṣùgbọ́n tẹ́ ẹ bá lè jáde láti sọ̀rọ̀ tó fífọ̀ wa ẹ má jáde láti sọ̀rọ̀ tó condemn wa ẹ má jáde láti sọ̀rọ̀ tó condemn wa o ẹni tó bá sọ̀rọ̀ tó condemn wa ẹni yẹn gangan fọwọ́ ara rẹ̀ wá ìjà wa ni o ó ṣeé ṣe kí gbogbo àwọn èèyàn wá fèsì irú ẹni bẹ́ẹ̀ o ó ṣeé ṣe kí inú mi ò kí ń nù káwọn èèyàn sọ pé àwọn fẹ́ fèsì ọba o inú mi ò kí ń nù kẹ́nìkan sọ pé àwọn fẹ́ fèsì ọba o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin bàbá wa ojú òní ti yín gbogbo ọ̀nà lẹ́gbàjẹ́ bàbá fún wa kò sí ọba kan nílẹ̀ Yorùbá tí kò wà òkè àfi tá a bá ń parọ́ tara wa jẹ lókù torí èmi súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọba kò ṣàṣà ní ọba tó wà ní Nàìjíríà nílẹ̀ Yorùbá bóyá ní àwọn gbogbo ìlú bóyá first class second class third class mi nǹkan tó lówó ju first class lọ so ṣàṣà ní ọba tó wà nílẹ̀ Yorùbá tí ò rí ṣe àwa ọmọ yín dẹ̀ rèé tá à ń sọ́fà lórí pé kí dẹ̀rùn wá sílẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ bá lè ràn wá lọ́wọ́ lójú ayé ẹ ràn wá lọ́wọ́ lábẹ́ pẹpẹ àwa náà ò ní rẹ́dí ààrẹ láti jáde pé kábíyèsí fún ayé báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run di ó lè tè táwa náà fi máa mọ̀ pé ẹ tẹ̀lé wa nìyẹn ẹ tí ò bá tiẹ̀ wá lówó tó lè fún wa náà at least tá a bá mìtì yín ẹ má bá wa sọ̀rọ̀ tún lè jẹ́ káwa náà mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé our hand are tight o pé kò sí nǹkan tá a lè ṣe ni o nǹkan tẹ́ ń ṣe yìí ó ń dùn mọ́ wa nú o torí pé a mọ̀ pé tí ọba délẹ̀ tán àwa náà la máa jèrè ẹ̀ jù irú èmi ń sìn ṣé èmi máa bá Olúbàdàn dùn nǹkan ni ṣé ní kankan bá ń bọ̀ wá sí Ìbàdàn ṣé èmi lè bá bàbá wa Olúbàdàn dùn èmi gangan máa sọ fún yín pé bàbá ni number one ẹ jẹ́ ká kọ́kọ́ fún bàbá náà tàbá fún bàbá tán mo lè máa bá yín fà pé ókè o èmi náà wà ń bẹ̀ o so tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tá ẹ mọ̀ pé a gbà yín ní bàbá ẹ̀yin náà gbà wá lọ́mọ orí burúkú ni kọ́ ọmọ ó tojú òbí ẹ̀rọ ọ̀run ẹ má jẹ́ wọn pa wá lójú yín ẹ má jẹ́ kí wọ́n pa wá àti bá débi pé tí ó bá sí àwọn tí wọ́n wà ní diaspora yẹn tí wọ́n ń ran mọ̀lẹ́bí wọn lọ́wọ́ òkú ebi ọba tí máa pọ̀ títì gan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run
mo bẹ̀ yín o Yorùbá nation now tá a máa ń sọ yẹn ẹ jẹ́ ká sọ pé ẹ jẹ́ ká rí Yorùbá nation bíi continuous exercise tí ó fi tẹ̀ wá lọ́wọ́ there is process ẹ jẹ́ káwọn bàbá yẹn ọmọ bá wa follow process yẹn lọ sí dandan ká pariwo process yẹn síta ni bí wọ́n lọ ṣe nǹkan míì tó jẹ́ nǹkan àṣírí náà ẹ fẹ́ kán gbé wá sórí mídíà sáwọn tá ẹ gbé wá sórí mídíà fún sáwọn náà ò ní lọ wo nǹkan tí wọ́n fi káńtà tá a fẹ́ ṣe ni ẹ jẹ́ ká rorí náà ẹ jẹ́ àrorí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùrànlọ́wọ́ wa tẹ́ ẹ ti ń ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ túbọ̀ jára mọ́ ẹ túbọ̀ jára mọ́ gbogbo àwọn tí Ọlọ́run tó ń lò náà tí wọ́n ń bá wa sọ̀rọ̀ tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wa tí wọ́n ń fi ọ̀rọ̀ gbé wa lárugẹ ẹ túbọ̀ jára mọ́ ṣùgbọ́n ìwọ tó o bá mọ̀ pé Yorùbá nation gbọ́dọ̀ tẹ̀ ọ́ lọ́wọ́ lọ́la láàárọ̀ tọ́la láàárọ̀ níjọ́ mẹ́rin kúrò láàrin wa it's a process lọ́dọ̀ tèmi àwa dẹ̀ rẹ́dí àti follow process yẹn dijọ́ tó máa tẹ̀ wá lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo akọ́lá máa délẹ̀ lérí ọ̀pọ̀lọpọ̀ ó já dànù tí mọ́tò bá ń gbé wa lọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè já dànù lójú ọ̀nà but èmi ń fi dá yín lójú pé mi ò pẹ̀lú àwọn èèyàn tí ó jábọ́ láyé mọ́tò yẹn màá bá mọ́tò yẹn dé promise land èmi Adéwálé Abdulrasaq màá bá mọ́tò yẹn dé promise land ní ìmọ̀ tí yín o bẹ́ẹ̀ náà bá fẹ́ bá débẹ̀ èyí náà sọ pé ẹ bá mọ́tò yẹn dé promise land tá a bá ti wá bá mọ́tò yẹn dé promise land gbogbo ìyà tá a wá ti jẹ lásìkò yìí á wà padà máa lọ jọrọ ẹ̀ ìgbà náà ni wọ́n máa rántí pé lágbájá ṣe gudugudu méje yàyà mẹ́fà o bí ó bá tiẹ̀ kàwé ẹ̀fọ́ ọmọ rẹ̀ náà ṣe mínísítà ọmọ rẹ̀ ní ẹjọ́ ṣe gómìnà bí ọ̀pọ̀lọpọ̀ wa náà lábímọ tó kàwé náà abímọ tó kàwé ṣùgbọ́n àlágbára àti fi sẹ́nu sẹ́ ṣùgbọ́n bí sẹ́wọ̀n bá wá délẹ̀ àwa tá a gbé kinní ọ̀n lọ́wọ́ náà gbogbo wa náà wọ́n á rí wa wọ́n á fẹ́ sọ pé àwọn tán jà fún náà ẹ jẹ́ káwọn náà jọ̀rọ̀ pé wọ́n jà fún so mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bolóṣèlú jà o àsìkò kinní wọn ti àsìkò campaign wọn ti tó o ẹ má lọ kọlu olóṣèlú o ẹ má lọ kọlu olóṣèlú o bólóṣèlú bá wà níbi kan tẹ́ bá ṣe campaign tí wọ́n ń bẹ̀ ẹ má jẹ́ ká kó tiwa lọ bẹ̀ o èmi ò fẹ́ nǹkan tó lè díjà alẹ́ o ṣé ẹ mọ̀ tó bá jẹ́ pé àwa tá a ti wà reasonable la fẹ́ lọ ṣe nǹkan lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ti ń ṣe nǹkan ó máa dáa o ibi tá a bá ti ń lọ àwọn ọmọ ta nǹkan kan ti wọlé sáàrin wa o àwọn yẹn ò dẹ̀ fẹ́ control tí nǹkan ò bá dẹ̀ bàjẹ́ wọn ò lè rí nǹkan tí wọ́n fẹ́ jíjí ibi tí nǹkan bá ti bàjẹ́ tí kálukú ti ń sáré káàkiri wọn ó ti máa kọ́ bápò tí wọ́n mọ̀ yọ owó tí wọ́n mọ̀ yọ fóònù lápò àwọn èèyàn tí wọ́n mọ̀ rí owó jínú mọ́tò onímọ́tò so àwọn yẹn ẹlẹ́tí pé nígbà míì tá a bá wà ní rally Ọlọ́run gbọ́ àwọn tí mo irú àwọn èèyàn tí mò ń sọ yìí wọ́n máa ń fẹ́ tó háàfù àwa tá a lọ ṣe nǹkan originally gan gbogbo nǹkan ni ẹjẹ́ á máa rò mọ́ra wọn orí wa ò ní burú o àní fara gbà àwẹ̀ o àwọn alálẹ̀ yóò bá wa ṣe o àwọn aláṣekù ó bá wa ṣe o Oòduà àtẹwọ̀rọ̀ yóò bá wa ṣe o pẹ̀lú ògo Ọlọ́run bí wọ́n ṣe bọ́ lára agi tí kì í nigi lára láàrí Yorùbá nation gbà o ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé àárọ̀ ọ̀la tàbọ̀túnla ló fẹ́ gba tiẹ̀ kò lẹ́yìn wa àwa ọ̀sáré àsáforísọ́gí o àwa process yẹn àwa fẹ́ follow ẹ̀ àdẹ̀fẹ́ fẹ́ jẹ́ anybody wẹ̀ àdẹ̀fẹ́ para wa àdẹ̀ ti rí nínú ìtàn kì í ṣe pé a ti rí nínú ìtàn dáadáa àwọn country tó gbà tí ò sí ìtàjẹ̀ sílẹ̀ ok àdẹ̀ tó ti rí nínú ìtàn náà tójú wa ọ̀fọ́ tá a rí dáadáa báyìí pé àwọn kan wà tí wọ́n fẹ́ gbà báwọn náà ṣe fẹ́ gbà yìí tí wọ́n ti pa àìmọye àwọn èèyàn tí wọ́n ti pa nothing less than 5 million láàrin wọn láti gbà tán ti ń wà láti gbà yẹn lọ. so àwa tá a wà á pààyàn títí dì sí sórí wa wá burú ni àwọn tẹ́ ń pààyàn sàn ti rí gbà síwájú wa ṣé wọ́n ti rí gbà àwọn tẹ́ ń pààyàn gangan tí wọ́n ò fẹ́ kẹ́nìbọ̀dì ò líf mọ́ ṣé wọ́n ti rí gbà. so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí réètì táwa ń bá a lọ ẹ mọ́ sí wa lọ́nà o ẹ̀yin bàbá wa ntí ò bá ti tẹ̀ wá lọ́wọ́ ẹ mọ́ sọ síta mọ́ o ntí ò bá ti tẹ̀yìn lọ́wọ́ ẹ mọ́ sọ síta mọ́ o tẹ́ bá fẹ́ lọ ìpàdé kan tó important tí ìlọsíwájú wa tí kì í bá ṣe pé ẹ ní ìdí ọ̀kọ̀ọ̀kan nínú wa tẹ́ bá ní ìdí ọ̀kọ̀ọ̀kan nínú wa ọ̀kọ̀ọ̀kan tẹ́ bá ní ìdí yẹn ni ẹ pè ẹjẹ́ ọdún lọ yìí kẹ́ ẹ ti sọ bí tẹ́ ẹjọ́ lọ o so tẹ́ ẹ bá dẹ̀ sí ìdí wa tọ́jọ́ yìí lè fẹ́ lọ represent wa ẹ lọ represent wa ńgbà tá a bá gbọ́ nǹkan tẹ́ ẹ mú bọ̀ yẹn à á lè pariwo fáyé èyí tó important jù ẹsẹ̀ ń sọ àwọn mẹ́díà o
ẹ censor media o ọlọ́mọdé ò jẹ́ pé látara media láti kọsẹ̀ o ọlọ́mọdé ò jẹ́ pé látara media láti kọsẹ̀ o èmi kí yín o mo kọ́kùnrin mo kóbìnrin mo kó nílé mo kọ́ àlejò mo káwọn tán wà Nàìjíríà mo káwọn tán wà ní diaspora títí ìgbà míì tí màá tún mú àwòrán mi wá sí ojúbọ yín ọ̀rọ̀ Yorùbá Nation Ọlọ́run á jẹ́ kó bá wa láyé á bá wa láàyè a ní kú sọ́nà bí èéfín Ọlọ́run ò dẹ̀ ní dá wa padà sẹ́yìn ẹni tó bá lẹ́mìí ni kó tẹ̀lé wa o ìwọ tó ò bá lẹ́mìí tóun tó yẹ pé àárọ̀ òní sáàárọ̀ ọ̀la lòun wà padà o process ni àwádẹ́ rẹ́dí àti follow process yẹn ojú òní tì yín thank you very much Ọlọ́run á ṣe Yorùbá Ọlọ́run á mú Yorùbá Nation wọlé àṣẹ ẹ ṣé gan.